والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم الذي ترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، أيها الآبرون والحاضرات، أحييكم بتحية الإسلام، أفضل تحية وأحسنها. أقول لكم السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ليلتي أسيا ونسوج أتنبأ بكم الله عز وجل أبتي òní máa ṣe gbogbo nǹkan tó wọ́n wù lórí wọ́n wá ti fẹ́ gbogbo tí ọlọ́run wá ti fẹ́ ọmọ yóò kún yẹ̀dí jù bẹ́ẹ̀ lọ láàrin wípé nǹkan náà lè ṣe é ṣe yorí ìlú lárúkú àyè ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wọ̀nyá ọmọ ọmọ ilẹ̀ ọ̀dà ọmọ yóò mọ̀ gbèrò pípẹ́ tí ń wọ̀n ní ìgbọ́nà ọmọ yóò sọ wípé orílẹ̀ èdè tí máa bọ̀ ọ̀wọ́ náà ṣẹlẹ̀. Ẹgbẹ́ adébọ́tọ́ fọ́nà ọ̀bá lórí wípé adájọ́ láti àtẹ̀yẹwá wípé abẹ́gbà àlejò àwọn àbọ̀ àgbà sí ìlú ọ̀bà lókù débi. Ìgbọ́nà ọlọ́run àti wípé ọlọ́run ó jẹ́ kí ọjọ́ yóò kó bá láyé. Ìwá sí mímọ̀ sí wa kìí ṣe pẹ̀lú agbára wa bí kìí ṣe pé àwọn ọmọ bá rán jọ jẹ́ ìwọlọ́ta alárẹ̀ fẹ́ báyìí. Ọlọ́run ìlà ń gbogbo ọmọ. Alhamdulillah. Lẹ́yìn bẹ̀rẹ̀ tí a kọ̀rọ̀ kí àti ìgbẹ̀kọ́ rẹ̀ wọ Muhammad sallallahu alaihi wa sallam. Ìkẹ́lẹ̀ kọmọ ọba àwọn ará ilé wa tó sáré wọn àti gbogbo àwọn lẹ́tẹ̀ẹ́ títí lórí oníkálùkù wáyé ẹ̀ tí a rẹ̀ gẹ̀ ọ̀dọ̀ ọmọ bá rẹ̀ jọ jẹ́ ó sì wá ní alẹ́tẹ̀lẹ́ nígbà Muhammad sallallahu alaihi wa sallam títí dáadọ̀ pàyọ́rọ̀ ọ̀dọ̀ wa innahu waliyyu dhalik wal qadiru alayh. Lẹ́yìn tí a ti ṣe ìtìsíwájú pẹ̀lú ọmọ ọba a ní kí ìtòlẹ̀ kí ọkọ̀ rẹ̀ rárá nítorí ìjọba àkókò sọ́rọ̀ lọ ibi ètò tí ó fẹ́ nínú àwọn ètò tí ó wà ní ọ̀rẹ́ ni lọ́rùn ìsìnkú tó kí a fi ìtìsíwájú sí ọ̀nà náà wà pẹ̀lú kí á bẹ̀ wọ́n jẹ́ pé ìjókòó tí a dúró yìí máa ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah bọ́lá jẹ́ lápẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah látara wípé ohun tí ń jẹ́ aburú ohun tí ń jẹ́ àdéhùn wọ́n mọ́ fi sí ìjókòó wáyé pẹ̀lú ọlọ́wọ́ bá inshallah أبو دعاء الاستفتاح من قبل رئيس مجلس الأئمة والعلماء لجمعية أهل السنة والجماعة جوبا الشيخ الحاج عبد الرحمن عبد الكريم أبورو فليتفضل مشكورا مأجورا. الحمد لله الذي بنعمته الصالحات والصلاة والسلام على أكملان على نبينا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. وأدعو بكم الله
tí ó ti dìbò rẹ̀ fún wa ní àwọn lọ́mọ ọ̀dọ́mọ fi ìdílé rẹ̀ tó wá báyìí. Àwọn tó wá ọkọ̀ ọlọ́mọ akẹ́kọ̀ọ́ ìgbé àtàràjọ́ ọ̀dọ́ rẹ̀ pé òfin wá sí ẹlòmíràn. Wọ́n gba ọmọ àbáwá láti Nàìjíríà wọn wá tó wọ́n tó gbà ìgbà ìgbà lábíà. Wọ́n sì bá àwọn àjọ̀mọ́ àlejò ìgbà lábíà. Ló pẹ̀lú ọlọ́mọ àwọn akẹ́kọ̀ọ́ tó wá àtúntì ọlọ́mọ lọ́wọ́. Wọ́n máa mú wọn darí àwọn ọ̀rọ̀ tó máa sọ̀rọ̀. Ọlọ́mọ tí wọ́n sọ ìsọkúsọ. Ọlọ́mọ sọ ìdí àwọn àjọ̀mọ́ àlẹ́. Ọmọ ìgbà ti gbọ́ ìgbọ́kúgbọ̀. Ọ̀nà orílẹ̀-èdè rẹ̀, ọ̀nà ìṣẹ̀lẹ̀ rẹ̀, àti gbogbo àwọn ọ̀dọ̀fà tó wá, àtàwọn tí wọ́n fẹ́ wá tí wọ́n sì gbọ́ lórí ọ̀rẹ́ ọmọ ọmọ ìlú ìdájọ́ pẹ̀lú àlàáfíà. Lẹ́yìn ìgbòho wà yìí, orí Islam, àti ṣíkà lẹ́yìn yóò fi fòfò ọmọdé àwọn ọmọ sí ọ̀nà orílẹ̀-èdè rẹ̀, ọ̀nà ìṣẹ̀lẹ̀ rẹ̀. Àbúrò ìwàlẹ́ ọlọ́wọ́ wá bẹ̀rẹ̀ ní gbogbo ọlọ́wọ́ tó bẹ̀rẹ̀ ní sí láti ọmọdé àpàdé ìjọba gbogbo ilẹ̀. Òmìnira tó rí àbá tó máa ṣètò láti tí wọ́n máa fún wọn fún ọlọ́ ó sì mọ̀ ìfọ̀ rẹ̀ fọ́ wa. Ó sì bá wọn sọ àwọn afọ́ wa lẹ́ gbogbo olóhùn tí ó sì ó fi mọ́ ọ̀dà ìlú òmìnira yìí. Ìjọba wọn já fún ilé tí wọ́n fi sílẹ̀ náà lọ́ máa sọ ìdí àwọn ẹ̀ ṣe ìgbà tí wọ́n gbé ìrẹ̀ fún aṣọ ìbílẹ̀ lọ ọlárí ilé rẹ̀ ọlárí ìpínlẹ̀ rẹ̀ nítorí ọmọ ọba abẹ́rẹ́ tó láti ọmọ ọba tó gbà fún wa tó fi wá lọ ọlárí ilé rẹ̀ ọlárí ìpínlẹ̀ rẹ̀ ìsìnkú. ìlọ́sìn lọ fẹ́ràn fún àwọn akọ́bà ṣe àwọn ṣẹ́kọ̀ọ́ oríṣiríṣi onídàá ilé ẹ̀kọ́ rẹ̀ ìṣàlọ́ سننتقل إلى الخطوة الثانية وهي قراءة القرآن. إن شاء الله سنسمع هذه القراءة من قبل الأخ القاضي الشيخ صفي الله توفيق، فليتفضل مشكورا مأجورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم
أنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين. جزا الله القارئ جزاء الأوفى وزاد الله علمه وفهمه وتبيانه بجاه قول اللهم اجعلنا من الذين يسمعون يوم القيامة وأتقوا وأتقوا وإن شاء الله تعالى ويسأل إلى في كما قال وفي الإسلامي الله يجي أكثر إنه يتولي هنا يقول لي سبب الله سنة في الجزائر فترى nítorí ṣe pé ó máa ń wáyé ní orí ẹ̀rọ alùpùpù tí a mọ̀ sí àlùdáyà so ètò yìí ènìyàn tó ṣe pé tí ó wáyé níbẹ̀ tó tí a bá sí ń kárí ti tó bí ọdún kẹrẹ ìbẹ̀ lọ ṣùgbọ́n ẹgbẹ́ tí ó wáyé ló jẹ́ pé kò tí ó sáfàní púpọ̀ lọ. Inshallah so a pe ọ̀gá náà Sheikh wa Sheikh Ibrahim kí wọ́n bá ṣe àìlànà barnamij al-Hidayah bí ìtìlẹ̀fà ìlúdà ìkéde ètò al-Hidayah ní orí ẹ̀rọ al-Huda ṣùgbọ́n bá ṣàlàyé rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àwọn èèyàn kálíbà àwọn pàtàkì nǹkan yìí وقال الله عز وجل مسلما ومتقوا فليتفضل مشكورا مشكورا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها الإخوة والأخوات من المسلمين والمسلمات تحياتكم يا الجنة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. لكن لا يقبل الله لكن هذا صلى الله عليه وسلم
sọ̀rọ̀ àti àwọn ilé ẹ̀sìn agbára sọ̀rọ̀ àti ọkà ọkùnrin lẹ́yìn àti ọmọ ya bá dálọ́kùnrin àti lóbìnrin àti kí gbogbo àwọn bàbá wa ẹ̀yà wa àti gbogbo jẹ́mọ́ alápapọ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ ló fẹ́ràn ní ẹ̀kọ́ àti àwọn àwọn àgbẹ̀mọ́ tí ẹgbẹ́ lọ́wọ́ àti láti máa ṣọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ètò oníṣáájú àti àwọn tó lọ́wọ́ tó sáré kálá rẹ̀ àti pẹ́sẹ́ntì ìjàmbá Yorùbá ẹni àti Yorùbá kẹ́kẹ́ àti àwọn olórí àpá ẹlẹ́gbẹ́ àìsàn náà nàbó lákẹ́lẹ́ àti bí ẹ̀kọ́ wa tó ṣe àdúgbò náà wa àwọn olórí àwọn olórí àkọ́lé akẹ́kọ̀ọ́ ọ̀gá àti pẹ́sẹ́ntì wa wọ́n máa lù wá láti ní pé àwọn ọmọ pẹ́sẹ́ntì wa gbogbo àdúgbò Burkina Faso àwọn ní pẹ́sẹ́ntì wọn tó wá kí wọ́n tó wà ní ìkàlẹ̀ kí ọlọ́run wa gbọ́ gbogbo wọn sàdépa gbígbà ìyàwó tó sọ́dọ̀ nípa ọ̀fẹ́ wa. a rí pé lórí ọ̀rọ̀ ìjáwé fún àsìkò nípa ọ̀rọ̀ ẹ̀rọ amúdá táwọn sí tv alóra ebi wá sí mọ̀ wípé wọ́n àwọn máa lọ ní orí ilẹ̀ ṣe pé àwọn ọmọ náà jẹ́ abájọ fúráàmù ìjọba sílẹ̀ ẹ̀tọ́ jẹ́ pé gbogbo àwọn mùsùlùmí ní ọlọ́run ní yọ́ máa ṣe ní àǹfààní nítorí àwọn mùsùlùmí sì ní báwo ni wọ́n gbọ́dẹ̀ tó tí ó kọ́ lẹ́yẹ àyíkáyà ìtọ́sọ́lẹ̀ ọ̀nà ẹ̀mọ́ àgbẹ̀ aláṣọ àdàlọ́gbọ̀ ẹ̀kọ́ sàmì ọ̀tún wa kọ́ ọ̀dọ́ kí alẹ́kọ̀ọ́ ní ṣáàdá. So lẹ́kọ̀ọ́ ojú akẹ́kẹ́ yàgẹ̀ fẹ́ ṣàfihàn ní ọ̀dún bí a rí pé ìlú yìí àǹfààní rẹ̀ àwọn ní àdìsọ́yà ẹ̀jẹ̀ bá ti tọ́lọ́ ọba aṣọ àgbẹ̀ àwọn ìkẹ́rọ̀ máa ń já àǹfààní rẹ̀ ní. Sọ́yìn mọ̀ pé ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ lódodo yìí ìrẹsọ́jọ́ ọmọ síláàpù nílùú ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tí ìpínlẹ̀ lódodo ni. Òwe náà ní bẹ́ẹ̀ bí gbogbo olùgbà ìwà wá agbára pẹ̀lú ìwọ̀n lówó láti ìdílé láti fi àdìsá ìlú máa gbé lọ́dọ̀ ọ̀gá. So wọlé yẹn lè ní ara rẹ̀. So wọlé náà gbà lè fi ẹ̀rọ gbà tẹ́lọ̀ ọ̀gbìn náà wà ní ọ̀gbìn ìlú lọ́lẹ̀. Láì di orí akẹ́kẹ́. So a rí pé ọ̀pọ̀ ojú ọ̀rẹ́ nígbà tẹ́lẹ̀ ọ̀gá ẹ̀ àwọn ètò ẹ̀. A rí gbogbo Burkina Faso ni wọ́n wò torí tí ibi alùdá gbogbo ibi ní gbọdọ̀ rẹ̀ nílé. So wọ́n láti ní kẹ́ẹ̀kì ló sì ní cannabis. So inú wọn jà lórí iṣẹ́ ìdílé nípa kẹrẹ. So wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ lẹ́nu sí ẹ̀rọ lọ́wọ́ báyìí wípé pẹ̀lú ọ̀pọ̀lọ́ ọba a lè máa wọlé iṣẹ́ ìwà gẹ́gẹ́ bí ọ̀tọ̀ láti mọ̀ sẹ́yìn pé tásọ̀ wá ti tó ọ̀tọ̀ wá ti tẹ application báyìí àwọn ọ̀dà láàrin iṣẹ́ àtàwọn àdébìnrin wà fi lẹ́yìn àwọn fún ẹ̀ka bí àwọn òbí iṣẹ́ àtà tó lẹ́yìn tí àfihàn pé a mọ̀ pé àǹfààní àwọn àpapọ̀ kẹ́ni wọ́n sì bá pẹ̀lú ilẹ̀ tó wá ní ilẹ̀ àwọn àkọlé ẹgbẹ̀rún bàtà bẹ̀rẹ̀ ní ìsìn àkọlé àti lẹ́rùbà àrọ̀ bá káyà náà bá náà so ó fi bẹ́ẹ̀ ó ti lé ní ogójì àwọn tó ń sọ ní ti àwọn àbáyé bí ẹni bẹ́ẹ̀ fésìtì àtàwọn olùdíbàdì tó ń tí ìdílé lọ́wọ́ pé àǹfààní náà so wọ́n máa sọ tí nǹkan máa gbé sí lọ́wọ́ àṣoríṣà àgbọ̀ ọ̀pọ̀ so èyí ti pé ẹ̀jẹ̀ ní wọ́n á lẹ́yìn pé wọ́n fi wọ́n sí kí ni wọ́n mú nínú àná pé lọ́pọ̀jẹ́ ni ó lè wá láti ìrìnàjò wa táwọn gbogbo apá tátà ń bẹ́yà àtàwọn òsì àyè nílẹ̀ ìrẹ̀kọ́ rẹ̀ sílẹ̀ nítọ̀ àwọn náà fẹ́ báyìí dá sí ètò yìí a sì fẹ́ wá jókòó ti ta fún irọ́ nípa ètò àyíká àti ẹ̀yìn tó lórí sí ìgbìmọ̀ láti lé pé lórí tìtáàbù ọ̀sùn náà nílẹ̀ ní ọ̀rẹ́ wọ́n dá lórí lọ́rọ̀ ọ̀rẹ́ sàkóso wa. So lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dáàbò parí ọ̀rọ̀ sí ni pé àyè tí a ti mọ àṣùtà ìmọ̀ rí fúráàbù òun náà ní ọjọ́ àlàbà ní aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ní ọjọ́ ọjọ́ mọ̀kànlí ní aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lórí tv àròdà lórí pẹ̀lú ọ̀dọ́ náà wà àti aláàbìsì ọba tí a fẹ́ ẹ̀mí so àti àkókò ànílá ìdáyé máa ti ṣòro ìjọba tí wọ́n ní ìkàlẹ̀ àti gbogbo àwọn jẹ́ alábẹ́rù ètò gọ́ọ̀mẹ́ntì owó àìjá àti ọmọ àpòjú ìrọ̀lá àti ọ̀fọ́nà lápapọ̀ àti àkókò ìdìbò àwọn tí wọ́n fi àwọn lẹ̀ láàkàyè ní ìmọ̀ ní owó ní dúkìá ní àtàrà ní àdìbò níbi
ọlọ́run dákọ́ wọ́n sàlẹ̀ ẹ̀kọ́ ẹ̀sẹ̀ اللهم تقبل ọlọ́run wà láti ní ìdílé ẹ̀jẹ̀ ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ máa ń kó ní ìṣẹ̀lẹ̀ tó bá جزا الله المؤمنين بهذا البرنامج وقال الله وشكوى لكم فلا مبارك ولا برنامج البداية olórí àwọn ìmáàmù ní abáyé olórí olórí jama ọ̀tún ọ̀tẹ̀ owó jama ọ̀dẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ jama ọ̀tẹ̀ jama làwọn jama olórí jama ọ̀tẹ̀ nígbà yẹn. فننتقل إلى الخطوة الثانية وهي استماع كلمة من رئيس جمعية أهل السنة والجماعة يوروبا سوكي أقوى ọ̀rọ̀dàmí láti ọ̀dọ̀ ẹ̀tọ́ jẹ́ olórí gbogbo ìjọba aláàbẹ̀sọ́nà ọ̀dọ̀má ti Yorùbá lápapọ̀ tí ń ṣe Alhaji Qasim Adéwọ̀mú ọ̀wọ́n bá sọ ọmọ ẹ̀dùn ẹ̀kọ́ ìfẹ́sì ara. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah وعلى آله وأصحابه ومن بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. Musa ni àtàkùn ẹ̀rọ àkókò gba lóde àtúgbò fọlọ́ọ̀bà látara ìdúgbò yìí lẹ́gbẹ́ ọlọ́ba tó sì rí fún ìlànà ìjẹ́ tí wọ́n ń tọ́ fún ọ̀hún. Ìwọ́n ṣàníwò àwọn àṣàríwò gbogbo ọ̀hún. Látara ilé àtọ̀nìkà ìlú fún ẹ̀rọ Muhammad ilé ìṣòro ìṣòro àwọn àyè àtàwọn sábà àti àwọn ọmọ ẹni wọ́n ń bẹ̀rẹ̀ sí ìpínlẹ̀ Nàìjíríà lára ń tọ́lọ́pọ̀ kan lè ṣe. Látara ilé ìlọ àṣàṣì pípẹ́ náà wá pé mo rẹ̀ pé náà wọ́n ti fún mi káyì wọ́n ń ṣe ìfún wa. Èyí náà ṣe fún àyè tó gbogbo ẹ̀kọ́kọ́tà ìpínlẹ̀ lọ. Ẹgbẹ́ náà wà tó ṣe fún àyè sọ́rí Islam. Islam yìí òun náà ẹgbẹ́ náà ṣe fún àti fún délé gbogbo ẹni. Látara ọ̀rọ̀ yìí ó tún wájú àyè ní àádọ́ẹ̀bẹ̀ àti tẹ̀lé súnmọ́ àríwá Muhammad alayhi salatu wa salam. Látara ilé alákòóso ìjọba àtàkùn ọ̀gbìn ìkàlẹ̀ àti àwọn olùgbọ́ àwọn àpáà tí wọ́n wá láti ìlú Nàìjíríà ní kàmá ní ìlú ìṣàkóso àtijọ́ ọlọ́run ara rẹ̀. Àwọn ìjọba ọba lẹ́gbẹ̀ẹ́ náà máa ń wá sí ẹ̀sìn rẹ̀. Gbogbo ìjọ ní dáwà yìí ìjọba ọba lẹ́gbẹ̀ẹ́ sọ àlékún ìjọba náà. Àlékún tó sì sí ọlọ́run bá sí bọ̀ tó sì kọ́ àárẹ̀. Látara ilé àwọn àkìlẹ̀kọ̀ àwọn tí wọ́n sábà bí ìlú àti chairman àjẹ́nà ọba náà àlékún ọlọ́ọ̀bá sí fún wọn àlékún ìmọ̀lẹ̀ báyìí ọlọ́ọ̀bá sí fún wọn àlékún owó ikú sí fún àtàwálẹ̀ àwọn àjẹ́nà ọba ní gbogbo àwọn ọ̀pá tó ń jẹ́ fún látàríkà àláìpọ̀ ọ̀gbọ́n àti pé ìpínlẹ̀ ara ọmọ sí àti wọn púpọ̀ ní pé wọ́n sì àkọlẹ̀ gbogbo àyè àjẹ́nà ọba lẹ́gbẹ̀ẹ́ náà kò sí fún ọ kó sì mọ́ fi wálẹ̀ àwọn ìpè àbáwọ̀ Nàìjíríà wọ́n fi lé wọlé wọ́n fi ọ̀nà ẹ̀dẹ́ kì í sí pé wọ́n ń yẹ̀kan nítorí pé báwo ni láti rí láti fi fáṣorí ayé àti àmà lẹ́yìn pé ọlọ́ọ̀ta ó sọ lọ́wọ́ lórí ìwọ̀dá ní kankan òun dá wá sáyé ní ìjọsìn yẹn ìjọsìn yẹn ni ọmọ ìdájọ́ ìlú lọ lọ́ọ̀ta tí ó sì ní tọ́jà ẹ̀lẹ́ àwọn àbẹ̀lọ́wọ́ ní wọ́n tí àwọn akọ́kọ́ wọn sọ láti fi òun yọ fífi pé wọ́n padà mọ́ àbẹ̀lọ́wọ́ lẹ́kọ́rọ́ wúlò fanáyà yìí fi ọ̀pá orí ẹ̀sẹ̀ ìgbàlódé ọ̀gbẹ́ àgbàmá àbẹ̀lọ́wọ́ lẹ́kọ́rọ́ sọ ìkọ̀kọ̀ alẹ́ látàrí lọ́wọ́ àkọ́kọ́ ìlú oṣù kan Io fuori una mano su una fuori tutto sulla telefono italiano alla camera sapsi e non è nella vita di anni si tratta di una roba una fuori tutto da una sinistra di una buona so di un postura una qua una sono quello si va tanti ora poi sapete ora poi la macchina tanti una poi street migliore mo máa ṣe tẹ̀lé rẹ̀ nítorí lọ́yẹ ẹ̀yà sí àwọn ìjọba ìyàwó náà ní sára lọ́dún tó tó yìí ẹ̀kọ́ tó tó yìí ẹ̀yìn ọ̀pọ̀ yìí tó ní ìgbé mo máa ṣe tẹ̀lé rẹ̀ máa mẹ́ níyà lọ́dún nípa gbogbo rà tó ní káàmẹ́ ìdílé lọ́sùn ní lọ́sùn nípa sọ̀ gbó yìí
Àti kula bá ń so bá ń kó wá nínú àná ṣe ìtàgé kákẹ́sì wọ́n ṣe ìdílé ọ̀sán àyè tí wọ́n fún ọdún lẹ́sẹ̀ so ló ti ẹni tún náà àti ẹ̀wọ̀n àyè ní kó fàyè àkókò nípa nígbà tí wọ́n kọ́ ní àwọn ọ̀la nígbà kọ́ ní asọ́wọ́ náà àwọn ìṣẹ́ kéde díẹ̀ kọ́ yìí nígbà kọ́ ní asọ́wọ́ àkọ́nú bàbá yìí tó kúrò àkàtà ọ̀nà ọ̀la owó tàbí tàbí nígbà tó ní nígbà tí wọ́n sọ ọkọ yìí وكابون فانا صوبين في التاريخ من صوبنا والموصو السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله بارك الله فيك. جزاك الله خيرا. So this is هذا سمو لو مشهد وقتي أقول لك وقتي أقول بسطو فهذا أو الجزء والجزء هذا ولا لا يريد ولا يعجبني ولا يسمي أو غيره. فإن شاء الله نسمع كلمة وليدة من قبل الرئيس جمعية أهل السنة والجماعة في بوركينا فاسو. الشيخ الحاج عمر نورنا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أحييكم بتحية الإسلام والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أولا نسلم إلى شيخنا الذي جاء من نيجيريا إلى بوركينا فاسو مسلم مهيئ بتحية الإسلام. أهلا وسهلا في بلدكم الثاني في بوركينا فاسو. جزاكم الله بارك الله فيكم. ولا فرحنا بهذا الزيارة الممتعة لأهلكم النيجيريين الذين في بوركينا فاسو أصبحوا البوركينابيين. الحمد لله. وأنتم أيضا أصبحتم بوركينابي. الحمد لله. بارك الله فيك. بوركينا فاسو بلدكم الثاني. بارك الله فيك. نعم. أهلا وسهلا. أيوة كنا زمان ما في عملنا بوليس كنا وما بني صحافة متكرمة يجيبوا ولا سموه كنا عم ما بيس هي نيجيريا ما بينا بسوكا كم يجيبوا بينا بينا تكلم تلقى أنا ولا كنا ما بيس باركو ni dumi moto ampo di karasama na Nigeria na wa ka ina kama asida ya sunu te don bora wannan ba ko ina faso ya bam tin so yi mun so tin na da ba mi mo tin na ko so da ba bi sa barka Living Bani Yaba, Nano Kano, the Polo of Pushko, one area. One of the but even one for the way is one. There is about the department. You need to know what they Nahanero, one a Songo, one a Maka, one area. Yes, the Kona Posa. President Mwambara Kusho, and never been for the continent of the body, but be a bit of the one. And once it was required, the number was a Sherpa Barca, Nigerian man to put in a person in Akana, Yana Suno, the court of the Kusho, the Hazard of Moriano, Nepo Hanan to Motor, Dina Tuman to Motor. Ayakumu nana ne bapa donc ko na yi pe fese ti wala waka ni ko halu je ti mana wa je la ti go donc on se no me mu ma su te yu ina ko ni ko so ma ko ya fa baka
wanalele wana ziligilapi wana kitengunni na kwa na uma bena kodo iko kama atenda inshallah wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. وجزا الله شيخنا بارك الله فيكم شيخ. على هذه الكلمة الوجيزة. نسأل الله سبحانه وتعالى أن يستر الله قضاءه ويسر أموره بجاه لا حول ولا قوة إلا بالله. So إن شاء الله تعالى lẹ́yìn ìgbà tí wọ́n ti bá a sọ̀rọ̀ níwọ̀nba ṣùgbọ́n ọmọdé tó wà ní sọ̀rọ̀ kan. So a lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ wa tí oníkálùkù wa lè mọ ọjọ́ òní. So tí a ti fi àsìkò wálẹ̀ àti àwọn ọ̀sẹ̀ tí oníkálùkù wa lè lábójútó ní àfikẹ́lẹ̀ olùgbé abẹ́ bọ́ọ̀rọ̀ náà. So láti mọ̀ wípé ìròyìn ní fi tẹ́lẹ̀ kọ́lọ̀ ẹ̀kọ́lọ̀ ọlọ́wọ́ ẹ̀rẹ̀ ìkẹ́sí lórí ìlú ìkẹ́sí ẹ̀bílẹ̀ ìfọ̀lẹ̀fọ̀lọ̀ sí ọ̀nà ọlọ́wọ́ bá ń lọ jẹ́ kí ọba ẹ̀kọ́ dáadáa ọba ẹ̀kọ́ ọ̀rọ̀ so inshallah àbọ̀ sí bí ojúlówó ètò ní ìtẹ́lẹ́gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí àkùrẹ́ ọ̀rọ̀ náà wá gẹ́gẹ́ bí àwọn ilé ìgbésí wá nípa ilé دور الإنسان بالحياة كما يصوره الإسلام يبقى أتوليسي يدرس اليومية فيجي أبوكم وأتيا بني إلهي lórí bí Islam ti fẹ́ tó bí jẹ́ pé a ní mọ́ olùgbésí ayé wa lórí bó ṣe wù wá lórí tọ́wọ́ lórí bó ṣe wù wá ọ̀rọ̀ ọmọdé àti bá ṣe fẹ́ ẹgbẹ́ ọmọ bá ń zọ jẹ́ sọ kí ọlọ́run ọmọ bá ń sọ ọmọ sí wọ́n sọ́rẹ̀ ọlọ́run ọmọ bá sọ ọmọ mọ́ sọ àwọn ẹni tí ẹgbẹ́ ọlọ́run ọmọ sọ pé òkú di àsìkò sọ àsìsọ́ ọlọ́run ọmọ ìjọ tẹ̀lé ọ̀rọ̀ ṣe tẹ̀lé ìwọ ẹ̀wà sọ káyọ̀ ọmọ bá ọṣù ọ̀rọ̀ ìwọ الحمد لله الذي خلق الإنسان من علق وجعله خليفة في الأرض وعلمه ما لم يعلم والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá ọmọ èèyàn látara àtọ̀ ẹ̀jẹ̀ kíkí. Ọba yìí lọ́ba tó ṣe ọmọ èèyàn ní àrólé lórí ilẹ̀, ó wá kọ́ ọmọ èèyàn ní ìmọ̀ tí ó máa fi gbé orí ilẹ̀ náà. Ọlọ́run ọba aláàtọ̀ wá ṣe wá léèyàn tó tún wá ṣe wá ní onímímọ̀. Ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dájú nínú ọ̀rọ̀ tí yẹn máa ń wáyé fún láti gbọ́ òun náà ní ọ̀rọ̀ tí máa ń jáde láti lọ́wọ́ Al-Qur'ani Karim. Sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ojú ọ̀nà tí yẹn máa ń tọ̀ tí yẹn máa fi rádi Jánnà Ọlọ́run. Gbogbo tó bá ti pẹ̀lẹ́sẹ̀ fún wa, tá a bá ti gbé sínú Qur'ani tá a bá ń bẹ̀ àwọn hadith ààrí kò kí ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run, bídà àdásílẹ̀ ni wọ́n máa ń pè é. Àwọn abẹ́lẹ̀ wọn bá nínú àánú rẹ̀ súnnà ní kọ́lọ́mọ́sà jẹ́ alẹ́ máa ṣe, kọ́lọ́mọ́sà léwà jìnà sí bídà, gbogbo àwọn tí wọ́n ṣe kọ́lọ́mọ́sà bá gbà lọ́wọ́ wọn, kọ́lọ́mọ́sà fi súnnà rọ́pò fún wọn.
ọwọ́ fẹsẹ̀ tí wọ́n náà múlẹ̀ lẹ́yìn súnmọ́ yìí dáadáa ọlọ́dí alátùbọ̀ tó dáadáa ọlágbára ọlọ́run bá أيها الحفل الكريم أئمة الهدى والأساتذة الكرام رحب بكم وأقول لكم أهلا وسهلا ومرحبا إلى هذه المحاضرة الطيبة نسأل الله عز وجل أن ينفعنا بها ولا أنسى أن أشكر فضيلة الشيخ عمر زغلنا رئيس جماعة أهل السنة رئيس جماعة أهل السنة في بلادنا الثاني في بلدنا الثاني بوركينا فاسو وغادوغو حفظه الله ورعاه ونفع الله به الإسلام والمسلمين وجميع علمائنا في هذه البلاد وجزاكم الله خيرا على خدمة الإسلام والمسلمين وأسأل الله عز وجل أن يمتعكم بالعافية التامة ويرزقكم حسن الخاتمة. تسمحون بلغتنا؟ أبشروا بخير. الحمد لله رب العالمين. أدوك الله دولهم ìtí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí ó náà ni dawru al-insani fil hayati kama yusawwiru al-islam ojúṣe àwọn ọmọ èèyàn lórí ilẹ̀ ojúṣe àwọn èèyàn àwọn ẹranko àwọn náà ń bẹ pẹ̀lú wa àwọn dáàbà àtàwọn tí wọ́n ń fò àtàwọn tí wọ́n rìn àtàwọn tó ń bẹ ní omi àwọn náà ń bẹ pẹ̀lú wa gbogbo àwọn tọ́nà ọba aláàdá táwọn náà mú tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ ọlọ́run dá àwọn fún àǹfààní àwa ọlọ́run wá dá àwọn fún àwọn ojúṣe tó pàtàkì al-insanu makhluqun azim ojúṣe ọmọ èèyàn nínú ìṣẹ̀mítà wà yìí gẹ́gẹ́ bí Islam ṣe fẹ́ torí ojú Islam láwọn fi rí náà kí láwọn ojúṣe tí Islam ṣe lọ́rọ̀ yàn lérí èmi àti wọn àtàwọn ará ilé rẹ̀ kí láwọn ojúṣe wa àwátájọ́ èèyàn nínú ayé kátọ́lọ́pọ̀ lè pàdé ọlọ́run wa ẹjá lọ lè mọ̀ pé ọmọ èèyàn al-insanu makhluqun azim dhu ruhin wa aqli wa jasad ọmọ èèyàn wọ́n ní ẹ̀dá kan ní lọ́lọ́ ń dá nínú àwọn ẹ̀dá tó tóbi lẹ́yìn àwọn màláíkà ọmọ èèyàn náà lọ́kàn ọlẹ́mí onílàákàí kò kí sánàpù ó sì ní ara làákàí náà ló yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá tó wà lórí ilẹ̀ khalaqahu Allahu ta'ala fi hadhihi al-ayam ọlọ́run dá ọmọ èèyàn sínú ayé pípọ́ wá sẹ̀mí wa ma khalaqahu abatha wa lahwa ọlọ́run ọ̀dá ọmọ èèyàn láti wá ṣeré tẹ́bá ní kí lọ wá ṣe nínú ayé wọ́n sọ pé mo ń ṣeré lọ́wọ́ mo fẹ́ ṣeré kí lè bá máa ṣeré a wà lórí eré ọlọ́run lọ́wọ́ dáwà fún eré a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní afahasibtum annama khalaqnakum abatha ọlọ́run bá ní sí ẹ̀yọ́ mẹ́yàn sí ẹ̀rùn ìpé adáyín torí kẹ máa ṣeré wa annakum ilayna la turja'un ṣẹ́rù pé ẹ̀ ní padà sọ́dọ̀ wa ṣẹ́rù pé ẹ̀ ní wá bá wọn lọ́nà àbí ilé rẹ̀ kìlẹ̀ sí láyé fata'ala Allahul malikul haqq títóbi ọlọ́run bá ní mo tóbi èmi ọba òdodo mo tóbi kọjá kí n dá yín torí kẹ máa ṣeré la ilaha illa hu kò sí ọba tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run Rabbul arshil azim ọba ìlọba tó ní àlàárà sí tó tóbi jù ọlọ́run bá ní ìní ọlọ́run bá mo tóbi kọjá kí n dá yín torí eré ń dá yín torí kẹ máa wá ṣeré ó ní di pàtàkì ní mo fi dá yín Suratul Mu'minun àyá 114-115 dawrul insani
fil hayati kama yusawwiru al-islam kí ni ojúṣe èmi àtiwọ́ tí islam ní káwá ṣe nínú ayé èyí gbọ́dọ̀ wádìí pé kí ni mo wá ṣe láyé torí pé ó dájú pé abára wa láyé ó sì dájú pé a padà kú láyé tẹ́yìn bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ó wá di ọ̀ranyàn kọ́lọ̀ lè bi àwọn àlùfáà ẹ̀sìn pé kí lọ́lọ́run fẹ́ kí n wá sí ilé ayé tí mo wáyé wọ́n bí wa níjọ́ kan a sì padà kú nínú ayé níjọ́ kan níjọ́ táwa kú nìkan lẹ́nu kan ọmọ kọ́lọ̀ wọn sàjẹ́ mi wọ́n kú lẹ́ni dáadáa. laqad ja'ala Allahu al-insana khalifatahu fil ard ọlọ́run ọba Allah ó ṣe àwọn ọmọ èèyàn ó ṣe wá ní àròlé lórí ilẹ̀ li yukallifahu dawran muhimma nítorí ojúṣe tó pàtàkì lọ́lọ́run Allah sì fi wá ṣe àròlé lórí ilẹ̀ fi islahil ard ọlọ́run fẹ́ ká máa tún orí ilẹ̀ ṣe. wa idh qala rabbuka lil malaika ọlọ́run ọba ní ìgbà tí ọba yín sọ fáwọn màláíkà inni ja'ilun fil ardi khalifa ipe èmi ọlọ́run ọba ọlọ́run pé ọmọ màláíkà kan ní ọlọ́run ní èmi ọlọ́run ọba mo wá ń sọ fáwọn màláíkà pé ẹ̀yin màláíkà mo fẹ́ dá ẹ̀dá kan tí ó mọ̀ jẹ́ àrólé lórí ilẹ̀ qalu àwọn màláíkà wá sọ pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku ad-dima' ataj'alu fiha wọ́lọ́run ọba ó fẹ́ fi sórí ilẹ̀ man yufsidu fiha àwọn ẹ̀dá èèyàn tí ó máa ń ba orí ilẹ̀ jẹ́ wa yusfiku ad-dima' tí wọ́n máa gbẹ̀mí ara wọn tí wọ́n máa lára tí wọ́n máa jẹ ara wọn lógún àwọn màláíkà ẹ̀rù ń bà wọ́n pé àwọn ẹ̀dá òdó tó fẹ́ dá wa nahnu àwọn màláíkà àti tó wa nahnu nusabbihu bihamdi àwọn fọ́ ọmọ ní gbogbo dání subhanallah bihamdi subhanallah bihamdi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimati àwọn tí àwọn èèyàn ò ní fọwọ́ mọ́ wọ́n mọ̀ balẹ̀ eré ilẹ̀ jẹ́ ọmọ èèyàn wọ́n ni qaddisu lak àwọn tó jẹ́ pé subuhu qudusu lásì gbogbo mímọ̀ wọn lọ́wọ́ subuhu qudusu rabbul malaikati wa ruh qala inni a'lamu ma la ta'lamun ọlọ́wọ́ bá ní máa dẹ́dá yẹn èmi ma ń tẹ́ẹ̀mà ó sì nídi tí mo fi fẹ́ dáwọn Suratul Baqara ayà 30 lọ́wọ́ àwọn màláíkà wọ́n sọ fọ́lọ́wọ́ wáyé pé àti sánmà àtórí ilẹ̀ ẹ̀sìn lẹ́yẹ kọ́wà fún àwọn táwà lókè sánmà à ń sìn wọn Ọlọ́run àwọn tó fẹ́ dáyò ní sí ọ ó sì dá sánmà àti ilẹ̀ nítorí ká máa sẹ̀ síbẹ̀ Ọlọ́run sọ nínú àyà mi Ọlọ́run bá ní huwa alladhi ja'alakum khala'ifal ard Ọlọ́run bá ní àwọn Ọlọ́run ọba àwọn aláṣẹ ọ̀yẹ́ ọmọ èèyàn ní àrólé lórí ilẹ̀ àrólé lè mi àrólé nìwọ́n náà tó bá ti bá rẹ lọ́mọ èèyàn Ọlọ́run bá aláṣẹ ní àlífà lórí ilẹ̀ Ọlọ́run bá ní wa rafa'a ba'dakum fawqa ba'din darajat Ọlọ́run bá ní àmọ́ bẹ́ẹ̀ sí jọ́mọ èèyàn o a wà gbé yín lọ́lá jùra yín lọ ẹ jùra yín lọ ní mímọ̀ ẹ jùra yín lọ nípò ẹ jùra yín lọ nínú àrísìkí Ọlọ́run bá aláṣẹ ní Suratul An'am ayah 165 wa min hikmatillahi ta'ala azza wa jal nínú ọgbọ́n àti òye tí Ọlọ́run bá aláà níjù wá lọ annahu lam yatruk al-insana suda Ọlọ́run ò fi ọmọ èèyàn lẹ̀ lásán kọ́kàn máa bẹ nílé ayé bal anzala al-huda Ọlọ́run bá sọ ìmọ̀nà kalẹ̀ li yafhama dawrahu fil hayat kó lè bá gbàgbọ́ yé ìdí tọ́lọ̀ torí ẹ̀dá qala habita minha ìdáàbì màbẹ́ ìgbé Ọlọ́run bá wà láàánú ní ọfún ní gáìdì Ọlọ́run ní Ádámù àti Hawa ẹbọ́ sílẹ̀ ẹkú ní sámà ba'dukum li ba'din adu ihbitu minha jami'a ẹ máa lọ sórí ilẹ̀ ba'dukum li ba'din adu ẹ máa sọ̀tá ara yín lérí ilẹ̀ ní ọ ẹ̀yọ́ mẹ́yàn ìlara
ẹ máa bínú ẹ máa jà wa imma ya'tiyannakum minni huda ọlọ́run ní àmọ́ o èmi ọlọ́run sọ ìmọ̀nà kalẹ̀ fún yín ń sọ ẹ̀sìn kalẹ̀ fún yín ẹ̀sìn faman ittaba'a hudayi gbogbo ẹni tí wọ́n wá ń tẹ̀lé ìmọ̀nà tí wọ́n sọ kalẹ̀ fala yadhillu wala yashqa kò ní sọnù kò lè ní sórí ibú ẹ̀yìn miami ọlọ́run dáwà ó wá sọ ìmọ̀nà kalẹ̀ fún wa ìtumọ̀ ẹni pé ìmọ̀nà yẹn ló yẹ ká máa tẹ̀lé láàfin ní sọnù láàfin ní lórí burúkú kátàlọ́ lè bọ́lọ̀ àwọn ìmọ̀nà yẹn ló di ká mọ ojúṣe wa kí la wá ṣe ilé ayé kí ló yẹ ká máa ṣe Suratu Taha aya 123 adwarul insani fil haya kí ni ojúṣe tèmi kí ni ojúṣe tìẹ náà nínú ayé tàwọ̀ yìí èyí tó ga jù ń bẹ tahqiqul ibadati wa da'watu ilayha òun náà ni ká máa sin Ọlọ́run ká sì máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run ká máa sin Ọlọ́run ká sì máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run ojúṣe àkọ́kọ́ nìyẹn òun náà ni ojúṣe wa tó ga jù lérí ilẹ̀ ọwọ́ Ọlọ́run ọmọ Ọlọ́run ọmọ wa sin Ọlọ́run ọmọ wa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run ọbẹ̀ lérí àwọn òbí ẹ àwọn ará ilé ẹ àwọn ọmọ ẹ àwọn aládùúgbò ẹ àwọn ọmọ èèyàn tó mọ̀ rí àtàwọn tó mọ̀ rí ọmọ sin Ọlọ́run ó sì máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run Ọlọ́run bá ní wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut Ọlọ́run bá ní àwọn Ọlọ́run bá agbédìde gbogbo àwọn èèyàn tá bá ti dá sílé ayé àwọn ìjọ kọ̀ọ̀kan àwọn ará kọ̀ọ̀kan tá bá ti wá sílé ayé báyìí Ọlọ́run bá ní a lè gbé òjíṣẹ́ kan dìde láàrin wọn an i'budu Allaha ariwo tí òjíṣẹ́ yẹn máa pa òun náà ni pé Ọlọ́run ní ẹ̀sìn o ojúṣe yín nìyẹn o Ọlọ́run ní ẹ̀sìn o Allah nìkan ni o wajtanibu at-taghut ẹ̀jìnà sí taghut iná gbé taghut jama Iblis shaitan wa kullu ma yu'badu li ghayrillah ẹ̀jìnà sí èṣù o ẹ̀sìn jìnà sí gbogbo táwọn yẹn bá ń sìn tó yàtọ̀ sí Allah ẹ má bá wọn sí òòṣà ẹ má bá wọn ṣẹbọ Ọlọ́run bá ní àfọ́mọ èèyàn lẹ̀ àdúgbò òjíṣẹ́ dìde anzalallahu al-kutuba Ọlọ́run bá aláàtún wá sọ tírà kalẹ̀ àwọn tírà oríṣiríṣiríṣiríṣiríṣi gbogbo àwọn tírà yìí kò sí nǹkan kan tọ́lọ́run bá aláàtún rẹ̀ sọ kalẹ̀ tí ìbá jẹ́ pé Ọlọ́run sọ kalẹ̀ torí ìmọ̀nà nítorí kálíbà mọ ojúṣe wa nínú ẹ̀sìn wa àwọn òjíṣẹ́ wọ́n ti wá kó lórí ilẹ̀ ta ló kú jama nígbà tó táwọn òjíṣẹ́ lórí ilẹ̀ wọn al-ulama'u warathatul anbiya ojúṣe àwọn àlùfáà nìyẹn kí wọ́n máa pe àwọn èèyàn lọ síbi ká máa sin Ọlọ́run nìkan kí wọ́n lè máa sọ fáwọn èèyàn pé ká jìnnà sí òòṣà gbogbo àfáà tí ò bá mú eléyìí ní àkọ́kọ́ ṣẹ́ kọ̀ mọ ojúṣe rẹ̀ àwọn àlùfáà ní àròlé àwọn ànábì Ọlọ́run ad-da'watu ila tawhid ìmá pèpè lọ síbi la ilaha illallah ó náà ní ojúṣe àwọn àfá àkọ́kọ́ ó ní ojúṣe gbogbo àwọn tàjẹ́ mùsùlùmí òdodo tóróhùn náà ní ìpìlẹ̀ Islam ọlọ́wọ́ba aláǹsọ́nà al-Qur'an ọlọ́wọ́ba ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́ba ní èmi ọlọ́wọ́ba ọ̀dánìjànú àtẹ̀yẹ yìí mi ọ̀dá yín fún kankan o purpose of creation mi ìdá yín fún kankan o illa liya'budun bí ìbá jẹ́ kẹrẹ wá sí èmi ọlọ́run ní láàrín yá àbùdó o ní láàrín yá àbùdó lè ọlọ́run bá sọ pé mọ́ ìdáyín fún kankan àbí torí kẹrẹ wá sẹ́sì rọ ó ní ìdáyín fún kankan àbí kọ́ jẹ́ pé mọ́ dáyín torí kẹrẹ wá sì mí ó fi ní sí níyẹn òun náà ni pé òun nìkan náà lágbọ́dọ̀ mọ̀ sí torí gbogbo èèyàn tí ń bẹ́lẹ̀ ayé náà ní pé wọ́n sẹ́sì àwọn àbúrò náà kọ́ ìrànlá wọ́n ń ṣe ni tí kò kí ń ṣe Ọlọ́run ọba wa kálukú náà ní pẹ̀lẹ́ lẹ́lẹ́sìn alólèjọsìn ẹwà ni pé ńgbàtẹ́ nílé ìjọsìn orúkọ tààlẹ̀ ń pè wọ́n ní igi làwọn ń pè àwọn lè ní irin làwọn ń pè
àwọn lẹ́yìn ní omi làwọn ń pè, àwọn lẹ́yìn ní iná làwọn ń pè, àwọn lẹ́yìn ní òkè làwọn ń pè, òkúta làwọn ń pè, yẹ̀pẹ̀ làwọn ń pè, sáré ṣéwù làwọn ń pè, àwọn màláíkà àlìjànú làwọn ń pè. Ẹ̀sìn kọ́ yẹn o. Ọlọ́run ilẹ̀ àdìyà àbùdú ní Ọlọ́run ní mi nìkan àní ibudullaha wajtanibu tawhid. Dhalika sababu tasawwul màláíkà. Wọ́n ní eléyìí ló fa ìbéèrè táwọn màláíkà béèrè nígbà tí Ọlọ́run fẹ́ dá wa àwọn ọmọ èèyàn. Àwọn màláíkà wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní ataj'alu fiha, ìwọ Ọlọ́run ọba wọn fẹ́ dá sórí ilẹ̀, man yufsidu fiha, àwọn tó jẹ́ pé wọ́n máa ba eré ilẹ̀ jẹ́. Àkọ́kọ́ bàjẹ́ lórí ilẹ̀ ọ̀dàlẹ́bọ̀ tí wọ́n bá ní àwọn al-mufsidun al-mushrikun, àwọn tó ń ba orí ilẹ̀ Ọlọ́run ọba jẹ́, tó jẹ́ pé ìtọ́lọ́run ọba Allah ní káwá ṣe láyé wọ́n wá yí padà, wọ́n gbé ẹ̀tọ́ Ọlọ́run fẹ́lòmíì, wọ́n fà láàlẹ́ wọ́n sin nǹkan míì. Àwọn làkọ́kọ́ oníbàjẹ́ lórí ilẹ̀ ayé. Àwọn màláíkà yìí ti sọ fún Ọlọ́run ọba, wọ́n ní ìwọ Ọlọ́run ọba, wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run ọba yìí pé ìwọ Ọlọ́run ọba ataj'alu fiha man yufsidu fiha, wọ́n fẹ́ fi sórí ilẹ̀ àwọn tí wọ́n máa ba ilẹ̀ jẹ́, wa yasfiku dima'a, àtàwọn tí wọ́n máa dẹ̀jẹ̀ sílẹ̀, tí wọ́n máa para wọn. Àwọn màláíkà ni wa nahnu nusabbihu bihamdika, àwọn ń ṣe subhanallah bihamdi, àwọn ń fọ ọmọ ní sama, wa nuqaddisu laka, àwọn sì ń gbé títóbi fún Ọlọ́run ọba wa. Wọ́n ní kí ló táwọn màláíkà fi sọ báyìí, torí bá màláíkà mọ̀ pé ìdí pàtàkì tọ́lọ́run fi dá wa wá sí, tọ́lọ́run fi dáyé, ìdí pàtàkì tọ́lọ́run fi dáyé àti gbogbo tó wà nínú ayé nítorí ká máa wá sí. Àwọn wá ń sọ fọ́lọ́run ọba yìí pé àwọn sì ń sánmà, àwọn tí wọ́n fẹ́ dá sórí ilẹ̀ yìí wọ́n máa balẹ̀ jẹ́, wọ́n dẹ̀ máa para wọn ní o, wọ́n máa ṣẹbọ, wọ́n sì máa hùwà burúkú, wọ́n sì máa para wọn, wọ́n máa jagun. Ìṣẹ̀lẹ̀ àbí ọ̀ṣẹ̀lẹ̀ jọ nítorí owó, nítorí ọlá, nítorí tó máa tán. Àwọn màláíkà wá ní ìwọ Ọlọ́run ọba, ọ̀tún wọn fẹ́ dá àwọn èèyàn kan, àwọn ẹ̀dá kan sórí ilẹ̀ tí wọ́n ò ní sin ọ, tó jẹ́ pé ìbàjẹ́ wọn máa ṣe. Eléyìí ló yé wa pé Ọlọ́run ọba Allah dá wa nítorí ẹ̀sìn, bó ṣe dá àwọn màláíkà náà nítorí ẹ̀sìn. Ẹ wá rí ìjọsìn tọ́lọ́run ọba Allah torí ẹ̀dá wa yìí, agbọ́dọ̀ gbọ́ yìí. Al-ibadatu ismun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardah min al-aqwali wal a'mali al-zahira wal batina. Ìdí wọ́n pè ní ìjọsìn kìí ṣe tawhid, ìgbàgbọ́, ká má ṣẹbọ nìkan. Ara ìjọsìn òun náà ni ká máa kírun, ká máa gbààwẹ̀, ká máa yọ zaka, ká máa lọ hajj, ká máa sókun ẹbí, ká máa ṣe dáadáa sóbì, ká máa tọrẹ, ká máa ṣàánú àwọn èèyàn. Wọ́n ní ìjọsìn ó ti kójọ gbogbo tí Ọlọ́run ọba Allah pa wá láṣẹ, tọ́lọ́run fẹ́ ká máa ṣe, tọ́lọ́run ọba Allah yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀ sísọ àbá àwọn iṣẹ́ èyí tó hàn àbí èyí tó pamọ́. Ad-da'watu ila tawhid, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, wọ́n ní ká máa pèpè síbi tawhid yìí, ó jẹ́ ọ̀kan nínú ojúṣe àwa tá jẹ́ ọmọ èèyàn. Alákọ̀ọ́kọ́, àwa táwa pèpè lọ síbi tawhid, àwa náà kọ́kọ́ gbọ́ tawhid yẹn yé. A gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ yé wípé kí ni wọ́n ń pè ní tawhid, kí ni wọ́n ń pè ní ìgbàgbọ́, kí ni wọ́n ń pè ní ìmọ̀lọ́lọ́kan. Ìmọ̀lọ́lọ́kan yìí òun náà ni ká gbà pé kò sẹ́ni tí ó dá gbogbo nǹkan àfi Allah nìkan. Ada tawhid rububiyya, òun ní ń darí gbogbo nǹkan, òun ní ń fún wa ní gbogbo ta ní, òun ní ń provide gbogbo nǹkan fún wa. Tawhid òun ní ká gbà pé Ọlọ́run ọba Allah lọ́ba tí ó ń darí ọ̀rọ̀ wa, ní darí àlámọ̀rí wa, òun nìkan lọ́ba tó dá wa, òun nìkan lọ́ba tó lè mú wa kú láyé. Iṣẹ́ Ọlọ́run ọba òun nìkan ní ń dá sí. Tawhid ká máa ń sin Allah nìkan, kó jẹ́ pé Ọlọ́run ọba Allah nìkan la máa pè, Ọlọ́run ọba Allah nìkan la máa forí kalẹ̀ fún, ìlà máa rúkú fún, Ọlọ́run ọba Allah nìkan lọ́ba tí a máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀, ọ̀dọ̀ Ọlọ́run la fọkàn sí. Gbogbo eléyìí ni wọ́n ń pè ní tawhid. Ọlọ́run ọba Allah nìkan lọ́ba tá máa pẹ̀rẹ̀ fún, ọba Allah nìkan lọ́ba tá gbára lé,
eléyìí ni wọ́n pè ní tawhid àkọ́kọ́ ojúṣe wa nù lè ánà tawhida àsáàsù ọyẹ́ àdì torí pé ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀nà ní tawhid tí tawhid bá ti bàjẹ́ gbogbo ìjọsìn tó kù ó ti bàjẹ́ kọ́lọ́wọ́ bá aláàkọ́wọ́ jẹ́ sí wọ́n bàjẹ́ wal akhlaqu tayyiba juz'un la yatajaza'u min al-ibada bal hiya ghayatuha wọ́n ní ẹ̀rí àwọn ìwà rẹ̀ ara ẹ̀sìn ni o ká má máa sọ pé ẹjẹ́ àfíwà kẹsì ìwà gangan lẹ́sìn ẹ̀sìn gangan ni wọ́n pè ní ìwà tó wọ́n tó lẹ́yìn òníwà ọ̀lẹ́sìn náà torí pé Ànábì ní innama bu'ithtu li tamami makarimil akhlaq Ànábì ní wọ́n gbé mi dìde ẹ̀rí sababul bi'tha wọ́n gbé mi dìde kí n wá máa wùwà dáadáa fún yín kẹmọ wá kọ́sẹ̀ mi kẹlẹ̀ bá dá níwà ẹ̀yọ́ mi èèyàn wọ́n gbé mi dìde fún yín Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní kọ́dà gbogbo àwọn ìrun àtàwẹ̀ tá gbà oríkúlé bá tún ọkàn wá ṣe tọ́kàn bá ti da ìwà ó ṣe kíní ìwà ó dà àwọn adájẹ́ mùsùlùmí òdodo àwọn alátún ayé ṣe ojúṣe wá nìyẹn ọlọ́wọ́ aláàní kuntum khayra umma ọlọ́wọ́ ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ dájú ukhrijat linnas ẹ̀yin la mú jáde fáwọn èèyàn gbogbo àwọn èèyàn tó kù ẹ̀yin la mú jáde fún wọn tí wọ́n máa kọ́ sí tí wọ́n fi fojú ṣe wọn ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ́ máa pàṣẹ dáadáa ẹ̀yin lẹ́ máa kọ̀ bàjẹ́ torí pé mùsùlùmí lẹ̀ ẹ̀yin ní tíra ẹni gáìdì ẹ̀yin ká ṣe mọ́ sí gbogbo ti wà nínú òwe ẹ̀yin dẹ̀ ti máa gbogbo àwọn tó kù tún èsè mùsùlùmí wọ́n máa gbégbèsè ayé bí ẹranko tí ìbá ti ní Islam kò ní yàtọ̀ síra ẹranko bá tọ̀ ẹ̀yin sí máa tábà ẹ̀yin rájá tó tábà rí ẹ̀yin rí ewúrẹ́ tó sì gbọ̀nsẹ̀ tó tábà rí ọmọ èèyàn ní tábà tó ti jẹ ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí ni ọmọ èèyàn tí ìbá sí mùsùlùmí bóòlù ọ̀nà wọn sí kò ní sí ìṣìyàtọ̀ láàrin ìṣẹ̀mí rẹ̀ àti ìṣẹ̀mí ẹranko ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí òun náà ní so igi kan tó lóyún kan tó bímọ àwọn ẹranko wọn kì í so igi wọn kì í lọ́dọ̀ àná ẹran ọ̀lànà ní ọjọ́ ọmọ èèyàn náà tí ò bá ti ní Islam òun náà yóò máa wá máa ní àsìpọ̀ yóò máa gbéyàwó yóò máa lọ́kọ láì so igi ìgbésí ayé ọmọ èèyàn ní yàtọ̀ sí tẹranko tó ìbá ti ní Islam Islam tó lọ́wọ́ bá aláà fún wa yìí yóò jẹ́ ká mọ ojúṣe wa gbogbo ẹ̀sìn tá à ń sìn pátá ọwọ́ kó wa níwà ní òótọ́ ká ní àmánà ká mọ òwà dáadáa sáwọn èèyàn ẹni tó jẹ́ muslim àti ẹni tí ó ṣe muslim Islam ọkọ̀ wa débi pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din ọlọ́wọ́n bá ní òun ọkọ̀ fún yín kẹ́ má ṣe dáadáa o sáwọn tí ó bá yín jà nínú àwọn tí èsè mùsùlùmí walam yukhrijukum min diyarikum àwọn tí wọ́n lé yí kò lé ọjà ilógún antabarruhum ọlọ́wọ́ bá ní ẹmá ṣe dáadáa sí wọn ẹ̀sìn náà papọ̀ ìjọ́mì èèyàn papọ̀ èèyàn ni wọ́n náà ìsàníyà ìjẹ́ èèyàn yẹn ọyẹ́ ojúṣe rẹ ní ọmọ ṣe dáadáa sọ́mọ èèyàn antabarruhum wa tuqsitu ilayhim kọ́dà àwọn ẹranko ìsìláàmù ní ká bá ṣe dáadáa sí wọn udhibat imra'atun fi hirra Ànábì ní arábìnrin kan wọ́n sì wájú sí náà torí pé ó mú olóngbò kan habasataha ó so mọ́lẹ̀ la hiya tarakataha ma at'amataha wa la hiya tarakataha kò fún olóngbò yẹn lóúnjẹ lẹ́yìn náà kò tún wá jẹ́ kó máa jẹ fún rẹ̀ káàkiri hatta matat títí tí olóngbò náà tó fi wá kú síbi tó so mọ́ ọ̀dẹ́kalẹ́tì náà ọlọ́wọ́ bá sì ní kí wọ́n kọrúkọ arábìnrin yẹn sínú àwọn tó wọ̀ náà lọ ẹranko gan wọn ní ká máa ṣe dáadáa sí ká tó wá pé ọmọ èèyàn Islam wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́wọ́ bá ní Islam àánú ní ọlọ́wọ́ fi ṣàánú gbogbo ayé ó fi ṣàánú wa ó fi ṣàánú gbogbo àwọn tí ìṣẹ́lẹ̀ sàn wa ojúṣe wa òun náà ní ká máa wà dáadáa kí wọ́n ní mùsùlùmí ní alájì yẹn mùsùlùmí ní alájà yẹn afá yẹn mùsùlùmí ni brọ́dà yẹn mùsùlùmí ni sísà yẹn mùsùlùmí ni torí ẹ̀ ló ṣe dáa níwà ojúṣe wa ní ká gbé Islam jáde sí àwọn èèyàn kájẹ́ relationship wọ́n dá pẹ̀lú àwọn èèyàn woman relation wọ́n pàtàkì ká máa wà dáadáa ká máa ṣe dáadáa eléyìí ni wọ́n pè lẹ́sìn ká máa wò pé bàbá ti kírun mọ́sálásí ẹ̀sìn ti parí síbẹ̀ bàbá ti hákọ̀rá ẹ̀sìn ti parí
tàbá ti há àdísì ẹ̀sìn ti parí, tàbá ti lọ Mọ́kà ẹ̀sìn ti parí. Ẹ̀sìn pọ̀ tí wọ́n pè lẹ́sìn wọn náà ní gbogbo ojúṣe wa tí Ọlọ́run pa wá lẹ́sìn ní pàá ibi ká máa ṣe tó bá sì ti ń ṣe ọmọ gbàdádá. Ad-dawru thani ojúṣọ ẹlẹ́ẹ̀kejì kí lákò ojúṣe alákọ̀ọ́kọ́ tahqiqul ibadati wa da'watu ilayha. Ká gbọ́lọ́gbọ́ ká máa sin Ọlọ́run ká sì máa pèpè sí inú ẹ̀sìn Islam káwọn èèyàn kan lè bá àwọn ojúṣe wọn kan lè bá sin lọ́wọ́ bá kan sì lè bá pè àwọn ẹlòmíín náà síbẹ̀. Ojúṣe àkọ́kọ́ nìyẹn. Ojúṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni ta'mirul ardh, ojúṣe ọmọ èèyàn nínú ètò ìṣẹ̀mí. Ibi tí Islam dáadé bó ṣe kọ́ wa bá ṣe kẹrùn tọ́kọ́ wa bá ṣe gbàwẹ̀ tọ́kọ́ wa bá ṣe hajj òun ló tún wá kọ́ wa bá ṣe dá láwùjọ bá ṣe tún àwùjọ ṣe. Ká tún àwùjọ ṣe yìí òun ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tí abùkátà sí nínú àwùjọ wa táà fi rójú sẹ̀sẹ̀ táà fi ráyè sẹ̀sẹ̀ táà fi fọkànbalẹ̀ sẹ̀sì. Òun ni wọ́n pè ní humanity. Ẹni wọ́n ti jẹ́ mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ mọ̀ pé bóun ṣe jẹ́ mùsùlùmí tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń ka Kùránì tí ń dìde lóru tí ń ṣàṣkáàrì tí ń ṣẹ̀sìn Islam tó nígbàgbọ́ tí ó ṣẹbọ ó mọ̀ pé ojúṣe wọn ẹlẹ́ẹ̀kejì tó pàtàkì ó ní ta'mirul ardh. Òun náà ni bóò láti tún orí ilẹ̀ ṣe, bóò ni orí ilẹ̀ ṣe ní ìdàrú mọ́ wa lọ́wọ́. Ọlọ́wọ́ bá ní huwa ansha'akum minal ardi wasta'marakum huwa ansha'akum minal ardi wasta'marakum fiha. Ọlọ́wọ́ bá ní mo dá yín láti núlẹ̀ ẹ̀yin èèyàn wasta'marakum fiha, mo wá fi ẹ̀yin ọmọ èèyàn ṣe alámòójútó orí ilẹ̀. Ọ̀rọ̀ ti kú ní ọ̀rọ̀ mọ́sálásí báyìí àti bọ́ síta mọ́sálásí ọjáde ní mọ́sílì báyìí jọba ọmọ wa wo kí ní lọ lórí ilẹ̀, tàlọ́fẹ́ ṣàǹfààní tàlọ́fẹ́ tún jẹ́ ṣe kí ni contribution rẹ nínú àwùjọ, ìrànlọ́wọ́ lọ fẹ́ ṣe fáwọn olórí tí ló fi dáa, àwọn níbọ̀ rẹ̀ bóò lọ́rọ̀ wọ́n sí lọ́rùn, àwọn mùsùlùmí bóò ni wọ́n ti máa gbígbé ṣayé dáadáa, àwọn kèfèrí bóò ni wọ́n ti máa gbígbé ṣayé dáadáa, bóò ni ààbò ó ṣe wà nílùú, bóò ni jíjẹ mú sí kéde bó ṣe rọrùn. Àwọn èèyàn láṣẹ o. Ọlọ́run bá ní Ọlọ́run sọ ayà tó mọ́kà yìí Ànábì ní inna dunya, Ànábì ní ilé ayé yìí hulwatun khudra, Ànábì ní ó dùn gan ilé ayé dáa. Wa inna Allaha mustakhlifukum fiha, Ọlọ́run bá aláà ló fi ẹ̀yin ọmọ èèyàn ṣe àdífà lórí ilẹ̀. Wa yanzuru kayfa ta'malun, wọ́n wá fẹ́ wo iṣẹ́ òlẹ̀ iná fẹ́ ṣe kí ni contribution yìí, bọ́ọ̀lù ti fẹ́ touch life ọ̀rọ̀ èèyàn, bọ́ọ̀lù ti fẹ́ kó láyé tí wọ́n máa sọ pé lẹ́yìn ọlá ọlọ́ ìyá alágbájá ọlọ́jẹ́ kí ayé rọrùn fún, bọ́ọ̀lù ti fẹ́ jáde láyé táwọn èèyàn máa sọ pé ṣẹ́rí ilẹ̀ yìí bó ṣe dá yìí àwọn ni wọ́n tún ṣe ojú ọ̀nà tí ń yọ òkòlòlò yìí àwọn ni wọ́n ti ṣiṣẹ́ lérí ẹ̀, ṣẹ́rí ètò ààbò àwọn ni wọ́n mójútó. Islam kìí ṣe pé ká kẹrùn nìkan lọ́bẹ̀ wà, kìí ṣe ká gbààwẹ̀ nìkan, ká máa ṣe dáadáa, ká máa tún àwùjọ ṣe. Qad ja'ala Allahu al-insana khalifatan fil ardi muhafizan la mufsida. Ọlọ́run ọba Allah fi àwọn ọmọ èèyàn ṣe àrólé lórí ilẹ̀ káwá mójútó ilé ayé. Àwọn alábà mójútó ilé ayé kìí ṣe àwọn ẹran yẹn àwọn máa jẹ wọ́n ní èyí tó bá ṣe jẹ́ bẹ́ẹ̀. Àwọn ẹran àwọn òrẹ́lì láti tún ilẹ̀ ṣe. Oye, tó bá gbé èlùbọ́ rẹ̀ àbí oúnjẹ rẹ̀ sílẹ̀ sí kílẹ̀ náà ṣe, ẹran máa jẹ́, tọ́bẹ̀ yẹn bá bọ́ sínú omi, ẹja máa jẹ́, ní ti jáde, ife ẹja sànú ẹ̀ bá kèké bá bọ̀ máa ta ọ́, bọ́ bá farabalẹ̀ fájá ajá máa gbí ó jẹ́. Gbogbo àwọn ẹranko tọ́lọ́run dá wọn ní làákàyè. Ọlọ́run dá àwọn fáwa, ó wá dá àwọn fún àtúnṣe orí ilẹ̀. Ọlọ́run bá ní walladhi khalaqa lakum ma fil ardi jami'a. Ọlọ́run bá ní gbogbo tó wà lórí ilẹ̀ pátá ẹ̀yin ni mo dá fún. Àtèyí tí ń mí àtèyí tí ò mí, tó bá ti yàtọ̀ sí èèyàn, Ọlọ́run ilẹ̀ ní gbogbo ẹranko, gbogbo ẹja, gbogbo adìẹ, gbogbo ẹyẹ, tó bá ti jẹ àwa ni, èyí tó bá ti jẹ á máa lò fáfàdé mí.
wọ́n sì lè tán lórí ilẹ̀ wọ́n máa kò sí nítorí pé ọlọ́run fà wá lójúṣe tọ́lọ́ gbé kọ́ wa lọ́rùn tó fẹ́ ká ṣe wọ́n wá mọ̀ pé a lè lójúṣe yẹn ṣe àbí tí ìṣẹ̀mí wọn bá rọrùn ló ṣe kú ẹja sínú bí sọmọ lórí ìran irú rẹ̀ ẹja tẹ̀ jẹ́ lù lọ́lọ́wọ́ bá aláàṣẹ kú àwọn ẹran màálù oríṣiríṣi tá jẹ́ ọlọ́run fún wa lómi látòkè sámà ọlọ́wọ́ bá aláà fún wa látẹ́gùn ọlọ́wọ́ bá aláà fún wa ní àwọn orí tó wà lábẹ́lẹ̀ ọlọ́wọ́ bá aláàṣẹ wa ní àrólé tí ó máa torí lẹ̀ sí èyí ló fi jẹ́ pé àwọn màláíkà wọ́n sọ fún ọlọ́wọ́ bá yí pé àwọn ọmọ èèyàn ò ní torí lẹ̀ sí gbogbo àwọn provision gbogbo àwọn nǹkan tó dá sílé ayé yìí tó bá ti dá ọmọ èèyàn sáàrin wọn wọ́n mọ̀ sílò wọ́n jẹjà tán wọn ní kírun wọ́n jẹran tán ẹyẹ tí kò wọ́n bá lè ẹsẹ̀ ni wọ́n máa sí kíní wọ́n máa dá wọ́n máa para wọn lérí gbogbo àwọn oore tí Ọlọ́run sí sínú ayé epo tó wà lábẹ́lẹ̀ wọ́n máa torí ẹ̀ para wọn omi wọn ní fúnra wọn mú oúnjẹ wọn máa fi para wọn ataj'alu fiha ìwọ Ọlọ́run ọba ọfẹ́ fi sórí ilẹ̀ ma yufsidu fiha àwọn ẹ̀dá tí wọ́n balẹ̀ jẹ́ wa yasfiku dima tí wọ́n máa para wọn la ya'mirunaha wọn ò ní tún ayé ṣe bal yufsidunaha wọ́n máa bá yé jẹ́ ẹ̀ta àwọn màláíkà sọ nípa wọn ní wọ́n ń ṣẹlẹ̀ bí ọ̀sẹ̀lẹ̀ Ọlọ́run níjọ́ ṣe mímí láwọ́ Ọlọ́run níjọ́ ṣe mọ́wọ́ náà láwọ́ àwọn màláíkà ní nǹkan méjì lẹ́mọ̀ ṣe ẹ máa ṣe bàjẹ́ oyé lẹ́yìn náà ẹ máa para yín gbogbo bí wọ́n ti ń ṣe bàjẹ́ mọ́ débẹ̀ gbogbo ọ̀ràn àbàjẹ́ mọ́ bá wọn ṣe torí tó bá ṣe o ti disappoint Allah ojúṣe rẹ̀ o ti gbé kalẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sọ fún àwọn màláíkà pé èmi ò dá yín tó fẹ́ dá o inni a'lamu ma la ta'lamun mọ́ mọ́ tẹ́ mọ́ wasa'ilu ta'bir al-ard gbogbo wa náà ni ó wà lẹ́mìí wa nígbàtà gbọ́n tí Ọlọ́run ọba sọ yìí wípé àwọn màláíkà sọ pé à ní torí lẹ́sẹ̀ àwa wá pinnu pé àwa ò ní sí nínú àwọn oníbàjẹ́ torí àwọn oníbàjẹ́ ayé wọn máa bàjẹ́ ọ̀run wọn náà máa bàjẹ́ nígbà tó lọ́wọ́ bá aláàtọ̀ dá ilé ayé bó ṣe dà yìí tó wá kó gbogbo àwọn professions àwọn nǹkan mèremère síbẹ̀ téèyàn wá mú gbogbo àwọn tọ́lọ́wọ́ bá aláàdá téèyàn wá fi ń ṣèkà tẹ́ wọ́n torí ẹ̀ para yín tẹ́ ń pa àwọn yẹn lẹ́kún tẹ́ ń bá àwọn yẹn nú jẹ́ tẹ́ ń bàtà àwọn yẹn jẹ́ Ọlọ́run bá aláà ò ní ṣe dáadáa fún nítọ̀wọ́ náà tó wá kù láyé ẹni tí yọ́ bá ti ba eré ilẹ̀ jẹ́ wọ́n ní abẹ́lẹ̀ inú ilẹ̀ sàárè rẹ̀ òní ọ̀rọ̀ man afsada al-arda pé ó dìbà tahta al-ard gbogbo ẹni tó bá ti borí ilẹ̀ jẹ́ tó bá ti wọnú sàárè báyìí nínú ilẹ̀ yẹn ìlọ ní ìjìyà bẹ́ẹ̀ wa yu'adhabu yawm al-'ard níjọ́ tọ́lọ́wọ́ bá aláwọ̀ tó wá gbé àdìdé Ọlọ́run sì wá fi sínú náà kọlọ̀mọ́ fi asúnú àwọn olùbalẹ̀ jẹ́ àwọn nǹkan wọlé àmà ṣe wasailu ta'mir al-ard káàkùn mọ̀ pé a ń tọrọ ilẹ̀ ṣe alákọ̀ọ́ national ilmi an-nafi gbogbo wa ká mọ̀ pé ọdọ̀ ọ̀rọ̀ yàn lérí wa ká máa lọ lè kọ́ mímọ̀ al-ilm ash-shar'i wa ad-dunyawi ìmọ̀ ẹ̀sìn àti máyé ìmọ̀ mélòó mọ̀ pé jẹ́ ìmọ̀ ẹ̀sìn àti kíní àti máyé ṣẹ́rí mẹ́bàá nìkan tí ò nìkan ayé rò ní balance ìmẹ̀sìn láti sin Ọlọ́run ìmẹ̀sìn láti gbénú ayé ẹlòmí ìmẹ̀sìn lórí tó fi pọ̀kùnso ẹlòmí ìmẹ̀sìn ní òní tó fi ṣégé ní tó fi pọ̀kùnso lérí ìṣòro kékeré ẹyọ ọ̀kan tó ní ẹlòmí gbé mẹ́wàá rẹ̀ káàkiri tí fi rẹ̀ káàkiri ọdẹ̀ wọlé ọdẹ̀ bù kàjẹ́ wọ́n ní alájà ńkọ́ wọ́n alájà ti kú kí ló ṣe wọ́n lọ pọ̀kùnso kí ló ṣe brọ́dà yẹn wọ́n ló ti kú láàárọ̀ yìí kí ló ṣe wọ́n ló gbé ìkànjẹ́ ìmọ̀ ojú ní al-imanu bil-qadar al-imanu bil-qadar pátá kò ní mọ̀ nípa kádàrá bíyàn bá ti ní ìmọ̀ ó jẹ́ nípa tawhid ọkàn rò níbalẹ̀ ìfọkànbalẹ̀ sí lọ́gájì nínú gbogbo táwọn wá nínú ayé náà wáyé tọ́kànrọ̀ bá ti balẹ̀ nínú ayé gbogbo tọ́lọ̀ bá ṣe fún ọyé kò ní kankan ọwà lè nífọkànbalẹ̀ ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́wọ́ bá ní ìrántí Ọlọ́run zikiri ká máa ṣe zikiri ká máa ká àsìkáàrì ká máa ṣàdúà onímọ̀ fọkàn yẹn balẹ̀ ẹjọ́ bá ní mẹ́sìn tó wá di mílíọ̀níà owó ni ẹ̀yọ́ máa ní yóò sì máa lò nínú páyà nínú wàhálà nínú dààmú ní depression tí àwọn asógèsè ó sùn tí ó falala bàbá mílíọ̀níà sì bẹ̀ lókè tí ń ru tí gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ tí ń ru látara ìní ìmọ̀ ìmẹ̀sìn pàtàkì
fún èèyàn ó tún wá pàtàkì ká máa kọ́ àwọn èèyàn ìmọ̀ ayé láti jẹun òun náà pàtàkì tó fi jẹ́ pé àkọ́kọ́ súrà tó kọ́sọ̀ kalẹ̀ àbí àwọn àyáàdì tó kọ́sọ̀ kalẹ̀ ọlọ́ni ikra ọlọ́ni ìwọ́n èèyàn lọ́lẹ̀ ká read rabbukal akram ọba rẹ̀ ọba alákọ̀ọ́lẹ̀ jùlọ ni o allati allama bil qalam ọba yìí lọ́ba tó kọ́ kálámù ní ìmà allama al insana ma lam ya'lam olókọ́ ọmọ èèyàn ní ìmà tí ó mà torí ọmọ èèyàn kó lè bá àmọ́ ojúṣe rẹ̀ tó bá nímà oyé nípa engineering báwo ló ti fẹ́ tó lé báwo ló ti fẹ́ tó kọ̀mpútà báwo ló fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn gbogbo ìmọ̀ ayé tí ó bá ti takò tọ́lọ́wọ́ bá gbogbo ẹ̀ ní máa ń ṣàǹfààní torí pé ìmọ̀ ayé àti mẹ̀sìn méjèèjì ní ìtawọ́mọ̀ ní ó so mọ́ra wọn ọmọ ìyá tawfiru furasi al-amal ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ojúṣe wa òun náà ni ká gbìyànjú ká kírètì iṣẹ́ àwọn ọmọ èèyàn ká kírètì iṣẹ́ fáwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ ìmọ̀ fi kulli al-majalat ní gbogbo fíìdì tí kálukú bá wà ojúṣe ìjọba ni ojúṣe àwọn aráàlú ni àtàlímí àwọn tó bá lọ lè kọ́yàn bá ṣe ń kọ́yàn lẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ wáṣẹ́ fún wọn tí wọ́n fi máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n gbéra kalẹ̀ yìí pé yunifásitì tó wà ní àwọn ọmọ gba àwọn èèyàn ṣiṣẹ́ ìwọ náà ọkọ̀ skul ọmọ gba àwọn èèyàn ṣiṣẹ́ ká máa kọ́ àwọn ọmọ èèyàn lẹ́kọ̀ọ́ torí tí ó bá ti ṣẹ́kọ̀ọ́ ọmọ èèyàn níyàtọ̀ sẹ́nàkó àti bí àwọn tá a wà ní láyé medicine tó jẹ́ pé ètò ìlera ìlà wa kọ́ la mọ̀ ìjọba gbọ́dọ̀ provide gbogbo tí wọ́n máa fi ṣiṣẹ́ wọ́n sì gbà wọ́n ṣiṣẹ́ láti máa tọ́jú àlàáfíà àwọn aráàlú eléyìí ni tó máa pé à ń tún eré ìjọ ọlọ́run bá ṣe àtijárí business gbogbo àwọn tá a mọ̀ nípa òwò bí wọ́n ti ń ṣòwò àti kọ́ tán a gbọ́dọ̀ wáṣẹ́ fún wọn ìyẹn nímọ̀ kò ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń jáde sùkúl nísìnyí iṣẹ́ òṣìṣẹ́ láwùjọ tawfir furas al-amal ká máa provide iṣẹ́ fáwọn èèyàn ó jẹ́ ojúṣe pàtàkì fún ìjọba àti individual ẹnì kọ̀ọ̀kan wa kọjá pé gbogbo wa ni ká gbà pé fẹ́nìkan bá ti jáde tó bá ti dọ́mí èèyàn tó bá ti kọ́ nǹkan tó ń ṣàǹfààní fẹ́sìn àbí ṣàǹfààní fáyé ẹ gbọ́dọ̀ wáṣẹ́ fún wáṣẹ́ fáwọn àfá àyè níṣẹ́ ló mú wọn di babaláwo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tí wọ́n ti ṣe babaláwo lè ní àyè níṣẹ́ ni káàsì kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ara ṣẹ́ ni àmọ́ wọn ò kéwú dójú àmì tó fún wọn tí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn ẹ wà máa ṣe workshop ẹ máa ṣe seminar fún wọn ẹ fún scholarship ẹ máa ràn wọ́n lọ́wọ́ ẹ máa ra tẹ́lá fún wọn títí tí àwọn náà fi ní ìmọ̀ tó bá ti wá ní ìmọ̀ yẹn tí wọ́n máa kọ́ àwọn ẹlòmíì torí tó bá ní orí fún yàn what you don't have you can't give ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ojúṣe ilé yìí ẹ má jà sọ pé ìjọba nìkan ẹ má jà gbára lé ìjọba nìkan ìjọba máa ṣe tiẹ̀ àwọn tá a jẹ́ àwọn rijalul a'mal àwọn tá a jẹ́ ọlọ́lá olówó àwọn náà á máa sì gbìyànjú títí wa náà sẹ́rí ètò ìṣẹ̀mí bá ti jẹ bá ṣe mú kò kéré nínú ojúṣe wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ lónìí kí ló sún wọn níbi ẹbọ kò sí jíjẹ mú kò lówó lọ́wọ́ ó tún lọ lè kó fún ọba láwọ́ lò sí kò rí jẹ ó tún lọ lè fún àwọn jálàbí ẹlẹ́bọ oyé jẹ́kọ́ bá wọn ṣe oògùn bó bá lóògùn owó ni ṣé yọ́ máa bẹ̀bẹ̀ ọwọ́ ṣe ibi tó wà ní ọwọ́ ìjọba kí ló dé ò ṣe owó oògùn owó yẹ kí ló dé ò ṣe bá kọ bí ẹ̀ ni wọ́n ń gbáwọ nígbà tí ò nímọ̀ nípa ọlọ́pàá nígbà ìdá kú díẹ̀ ti sọ́lá ọlọ́pàá ní tẹ́bá ti kírun tán ẹ má jókòó mọ́sálásí mọ́ fantashiru fil ard ẹ jáde ẹ wá sẹ́rọ wabtagu min fadlillah ẹ wá ọlá ọlọ́run káàkiri ẹ wá rísìkí lọ bọ́ọ̀lù tó fẹ́ jókòó tó fẹ́ sẹ̀mí nú ayé ọ̀rọ̀run àwa tí ọlọ́run ti wá kẹ́ta wà ti lọ́nà àwọn tí àwọn yòókù àyẹn náà a gbọ́dọ̀ wá ọ̀nà fáwọn yẹn náà eléyìí ní ó jẹ́ pé a ń ṣe kí ni a ń ṣe ojúṣe wa ní ká gbìyànjú kárí pé gbogbo àwọn tí wọ́n ní ìmà tíọ́rì ti wà ọwọ́ akókè ní jama ọ̀pọ̀ pàtíkà kọ́lọ̀n wọlá àánú ẹ̀ gbogbo àwọn tí wọ́n wá àbáyọ ọlọ́wọ́sàbà lànà àbáyọ fún wọn kọ́lọ̀n kọ̀ wá náà sínú àwọn tí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ ẹlẹ́kẹta nínú àwọn ọ̀nà tá a máa fi túrí ilẹ̀ ṣe inṣáwùl àmàlì àtẹ̀mọ̀wíyà li ta'mil al-ardi wa tashmulu kulla ma yahduthu
listithmari khairat al-ard kí gbogbo wa ká gbìyànjú kárí pé à ń develop orílẹ̀ ojúṣe wa ní ká má jẹ ilẹ̀ ọkàn wà láì sáǹfààní kan bẹ́ẹ̀ ẹwà Áfíríkà wa tàwọn ìjọba ẹ̀rí ilẹ̀ lọ́tún tẹ́ bá travel ẹ̀rí ilẹ̀ lọ́sì rẹpẹtẹ àwọn ilẹ̀ yẹn tó wà fún fertile land àwọn ilẹ̀ tá a lè fi dáko ojúṣe ìjọba òun náà ni kí wọ́n gbé owó jáde láti fi dáko gbogbo àwọn tí wọ́n kàwé tẹ́ ríṣẹ́ wọ́n mọ̀ ṣe kí ni wọ́n máa ṣiṣẹ́ gbogbo àwọn tẹ́rìn káàkiri tí wọ́n rí tí wọ́n jẹ ẹ̀dà wọn sóko ẹ̀kọ́ ní síbẹ̀ fún wọn wá bẹ́ẹ̀ àyèmójútó ìjọba àyèmójútó àwọn aráàlú olófà tí a fi ń jẹ wá ìtọ́nà ń fi sí abẹ́ẹ̀lẹ̀ fún aláfíríkà bí nínú àwọn orí tó wà abẹ́ẹ̀lẹ̀ tí gbogbo wa tí a bá ń gbádùn bẹ̀ tàdà bí àwọn ará Saudi tí gbogbo wa dẹ̀ gẹ́gẹ́ bí ará Saudi ìkẹ́tọ́nà ọba aláàfin sábẹ́ẹ̀lẹ̀ fún wa á lò á tún lò sẹ́kùn a máa lò sẹ́kùn àmọ́ ìgbà tí ìjọba mójútó ẹ̀ gbogbo àwọn yẹn ńlá tó wà lò àwọn àfáà tí wọ́n bá jọba sọ̀rọ̀ àwọn gan mójútó wọn táwọn yẹn bá ní gọ́ọ̀nà nìkan wá pírẹ́jẹ̀tì nìkan wá kálukú náà máa ronú irọ́ tí ó pàjọ́ ìdúró gbà sápò títí ẹ̀ àwọn ọ̀dọ́ bó láti fẹ́ provide iṣẹ́ fún wọn ní rírò àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n ò ríṣẹ́ bó ni a ti fẹ́ fún wọn níṣẹ́ ànírírò gbogbo àtàn láwọn sí òṣèlú èmi lọ́lá ní àtọ́dá náà wọn gbogbo wọn kálukú lọ lè kó tó fẹ́ náà ní kálukú fẹ́ lọ lè jálẹ̀ ní ojúṣe wa sì ní pé orílẹ̀ yẹn ò gbọ́dọ̀ wà lásán láìsànfàní àwọn lọ láti ìpò lọ sí Ìbàdàn ẹwọ koríko lọ́tún lọ́sì àwọn fi dá oko táwọn èèyàn tó mọ̀ ṣiṣẹ́ mẹ́ ẹwọ gbogbo àwọn àpáta wa góòdì wà mẹ́ àwọn àpáta wa ayọ́nù wà mẹ́ ilẹ̀ yẹn ọ́ìlì wà mẹ́ àwọn epo oríṣiríṣi ń bẹ lábẹ́lẹ̀ wọ́n ní gbogbo eléyìí a gbọ́dọ̀ gbìyànjú ká lò ó lẹ́ta àkíkẹ̀ ràhá wà khidmatil insaniyya kí ìsẹ̀mí gbogbo àwọn ọmọ èèyàn kó lè rọrùn tẹ́ládùn àtàmà sí láfíríkà mi ó náà ní kọ́lọ̀ tún àwọn olórí wa sí sẹ́rí gbogbo wa gbọ́tàbà tí ń sàdúwà wọ́n ti jí lóru pé tó bá di tọrọ àlìjánà tán ìfẹ́ ọlọ́run Allahumma inni as'aluka al-janna ọlọ́run sà ìsẹ̀mí lọ́wọ́ àlìjánà àdúrà ẹlẹ́ẹ̀kejì tó tọrọ ní pé ọlọ́run Allahumma aslih ulata umurina ọlọ́run sà tún àwọn olórí wa sí tí àdúrà yẹn bá fi gbà táwọn olórí bá ṣetán lè pé àwọn fẹ́ mú orí tó wà nínú lè jáde sí wa àwọn sì fẹ́ pín fún wa gbogbo apátápátá láàmà gbádùn ní láàmà ti sẹ̀mí tọrọ àmọ́ nígbà tí ẹ̀ṣẹ̀ ti pọ̀ àwa ń ṣẹ̀ àwọn náà ń ṣẹ̀ ọlọ́run wá darí ọkàn fún bẹ́ẹ̀ orí wa ń bẹ́ẹ̀ ọkàn wa ń bẹ́ẹ̀ ojúṣe wa wọn náà ní ká mú àwọn orí yìí jáde ẹlẹ́ẹ̀kẹrin al-qiyam bi a'mal khairiyya nínú àwọn ọ̀nà táàfi tún àwùjọ ṣe nínú àwọn ojúṣe wa o ní káwọn tọ́lọ̀wọ̀n bá aláàkẹ́ láàrin wa káwọn ṣe sàárà wọ́n lówó lọ́wọ́ wá gbìyànjú kó ní foundation yẹn òun náà ni máa sẹ́sà kí lẹ́ máa ṣe bẹ̀ ọyé ẹ máa ṣàánú opó ọkọ rẹ̀ ti kú àbí ẹ láti ṣàánú ẹ máa ṣàánú dífọ́sí ọkọ ti kọ́lẹ̀ ìṣẹ̀mí ẹlòmíì tí ó wà ìṣẹ̀mí ẹlòmíì nǹkan tó ní ọkọ láyé ó nira ju tó kú lọ ọkọ tí ẹ̀ ń wà láyé oye iṣẹ́ ńlá kàkà yìí ń dààmú ìṣẹ̀mí wọn wá lé ju tí ó pọ́tọ̀kọ rẹ̀ kú lọ àwọn èèyàn ń bẹ nínú ayé oye àfẹ́ yàtọ̀ sí oye àwọn tí ogun jà ẹ̀wọ̀ gbogbo àwọn ìlú Áfíríkà tá ń lọ táwọn ẹ̀wọ̀ bá ṣe rí mẹ́ àwọn òyìnbó wá ránjú mọ́ wa àwọn òyìnbó wọ́n fókọ̀sí wa torí àwọn ọmọ válù ibi àwà yìí wọ́n mọ válù tó wà nínú abẹ́ ilẹ̀ wa torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ kó wa lẹ́rú tí wọ́n bá wá rí wa kó lẹ́rú mọ́ wọn wà dógun lẹ̀ sáàrin wa bàbá tí wọ́n ń jagun wọn wà lájà tí wọ́n ti láwọn fẹ́ lájà wọn wà jòkó wọn ní lọ wá wọ́n ma wá dá gbèsè sí wa lọ́rùn àwa ní gbèsè yẹn san wọ́n wà ní tó kù ní pé àwọn ma kó orí tó wà ní abẹ́ ẹ̀dà wọ́n ma fi dí gbèsè tẹ́ ẹsẹ̀ kiri gbèsè tẹ́ jẹ́ wọ́n fọ́kọ̀sọ̀ wa àwọn olórí wa ìdákùn èyí tẹ́ bá ní lọ́dọ̀ wọn ẹbá wọn sọ ẹni ká dòkó ká ronú ìyà yìí pọ̀ ibi yìí pọ̀ wàhálà yìí pọ̀
ayé ọ̀rọ̀rùn àlìkíyàmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ náà lọ tó lóun fẹ́ lò lè sinmi bẹ̀ bó lè fẹ́ lò lè sinmi nínú àlìjánnà tó ti ṣẹ́bọ́kú látara òṣìṣẹ́ àtúnṣe bó lè fẹ́ wà àlìjánnà oyé tó ti kú lẹ́lẹ́bọ báwo ló ṣe fẹ́ wà àlìjánnà tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ eré tó ṣe lé ayé wọ́n fẹ́ fi dí gbèsè tó jẹ kú láyé ó jẹ gbèsè kú láyé náà wọ́n ní wọ́n fi ràn àtàwẹ̀ gbogbo ẹ̀ ẹlòmí ò ní kankan lọ́dọ̀ lọ́wọ́ mọ́ ẹ̀yà mi lówó ti kó gbogbo ọ̀rọ̀ tán èyí jẹ́ pé gbogbo ọ̀tá ní kásánú àwọn tí ò ní ọ sàárà ọlọ́wọ́ bá ní wa fa'alul khayra ọlọ́wọ́ bá ní ẹ máa ṣe rere alájà spend your money ní tí wọ́n náà ní wọ́n náà mú jáde ọlọ́wọ́ ti fún ní enough ó ti ní ó ti kọ́lé ó ti ra mọ́tò ó ti níṣẹ́ lọ́wọ́ mọ́fowó ṣòfò touch life àwọn èèyàn pé àwọn ẹbí ará ọ̀rẹ́ mùsùlùmí ẹ̀ràn wọn lọ́wọ́ ẹkùn lọ́wọ́ ọlọ́wọ́ ni wọ́n fa'alul khayra ẹ̀yọ́ bí èèyàn ṣe dáadáa la'allakum tuflihun ní kẹ́lẹ̀ jèrè láyé àtọ̀run Ànábì ní khairun nas Ànábì ní àwọn tó dájú nínú àwọn èèyàn Ànábì ní anfa'uhum linnas òun náà làwọn tí wọ́n máa ń ṣàǹfààní fáwọn èèyàn yóò ní yọ́ mọ̀ fáwọn tí ò ní ó bá ti jẹ́ tẹ́lú fáwọn tí ò lówó tí wọ́n fẹ́ fi jẹun yóò jẹ́ yóò fáwọn èèyàn ló jẹ́ yóò wọ́sọ yóò fáwọn èèyàn lásọ òun níṣẹ́ tó máa fáwọn èèyàn níṣẹ́ Ọlọ́run bá ní ẹni tó dájú láàrin yíyẹn ẹni tí ń ṣàǹfààní fáwọn èèyàn empowerment òun náà ni ká máa fáwọn èèyàn lówó láti fi dá iṣẹ́ lẹ̀ nínú mọ́ṣáláṣí láwùjọ wa ká máa ń pera wa àwọn tọ́lọ́run kẹ́ ká kúra wa jọ láwọn ìlú ẹ̀sìn mílíọ̀níà àwọn mẹ́rin márùn-ún wọ́n lè kúra wọn jọ àwọn òbí kí náà fẹ́ ṣe fún èèyàn ọgọ́rùn wọ́n lè wo pé ọ̀dà afẹ́ra mọ́tò fún èèyàn ọgọ́rùn lé afẹ́ra lẹ̀ fún ọdún ma fi dákun wọ́n náà touch life àwọn èèyàn tó kù láyé kagbé bọ́ọ̀hù fáwọn tí wọ́n rómi gbogbo àwọn agbára tá a bá ní láti fi kọ́lé fáwọn ọmọ òrukàn ká máa fún ọlẹ́kọ̀ọ́ ká máa tọ́jú wọn ká máa fún àwọn tí wọ́n ní owó tí wọ́n fi treat ara wọn lérí àárẹ̀ wọn ò lówó àárẹ̀ ń ṣe wọ́n àárẹ̀ tí ń pẹ̀lú mí ìtọ́lọ̀ ń lò ní sábàbí tó fi kú ó lè jẹ́ pé oògùn tí ó kí ọ̀rọ̀ olèmọ́dí 5,000 naira olèmọ́dí 10,000 naira àwọn ọmọdé mọ́sálásí wọ́n ni bí sabilillah kálukú ń wabọ́ ìmáàmù gan tí ó pé bí sabilillah ń kàn jẹ́ wàárọ̀ ẹ̀jẹ̀ jẹ́mọ́ mùsùlùmí àwọn olówó wa ayinahu where are you níbolé wà ọ̀hun ìtọ́lọ́wọ̀n bá aláà fún yìí ọlọ́run sàyín ni ọlọ́run bá aláà sàyín ọwọ́ bless yín ọkẹ́ yín ó mú yín jáde nínú ẹbí nínú ará ọlọ́run fún yín nítorí kẹ́lẹ́ máa fún wa ní kìí sí pé ẹ̀yin nìkan lẹ́ní o wà tó hùn mi máa lè láì lẹ́dí àtàkùn ọlọ́run bá ní nínú owó mi tó wà lọ́wọ́ yín ẹ bá mi fáwọn ẹrù mi ọlọ́run wá ní tẹ́ bá ti wá fún wọn èmi wà fún ilé ìtọ́ pọ̀ jù tẹ́ náà lọ ẹmọ́jẹ́ àwòjábọ̀ ìjọba ràn ọ̀dọ́ wá fẹ́ túrí ìdẹ̀ṣẹ́ o mélòó ìjọba fẹ́ ṣe ìjọba ń ṣe ìtípẹ́ ká àtẹ̀sí ìjọba tó mójúṣe rẹ̀ ẹ̀yin bàbá wa ìyá wa kákọ́ mọ́sálásí rẹpẹtẹ fọ́kànlẹ̀ ibẹ̀ ni wọ́n ti máa tọ́jú ọpọlọ tí mọ́sálásí bá ti dá eré àwọn ìmọ̀ pé kákọ́ lé kéwú ibẹ̀ ni wọ́n ti máa kẹ́kọ̀ọ́ kákọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa kọ́ tẹkinọ́lọ́jì àwọn ìmọ̀ àgbàlódé tí ọ̀tá kẹsì lẹ́yìn náà ká gbìyànjú ká máa ran àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba lọ́wọ́ torí pé táwọn yẹn bá ti láwọn òṣìṣẹ́ mọ́ lawla thumma al-ulama la sara an-nasu mithla al-bahari àwọn èèyàn dẹ̀ran kó lérí lẹ́ni wá àṣẹ ló járọ̀ ìjọba ọ̀rọ̀ Ọlọ́run táwọn mọ́lẹ́ ojú ẹ̀mí kálukú ọ̀rọ̀ mọ̀fẹ́ ṣàánú òbí mọ̀fẹ́ ṣàánú ara mọ̀fẹ́ ṣàánú ẹbí mọ̀fẹ́ ṣe dáadáa mọ̀fẹ́ ọ̀n gbọ́ wà sí nípa níjọ́ tí gbogbo mọ́sálásí ọ̀bá ti ṣe wà sí ma táwọn afá dáwà láwọn òṣìṣẹ́ wọn oyé gbogbo àwọn ọmọ yàyà kúyà kálukú náà mọ̀ ṣiṣẹ́ kúṣe àníran tí ayé wa mọ́dé pọ̀ ọ̀run àwọn tán pèpè sójú ọ̀nà Ọlọ́run ká má fi wọ́n lẹ̀ wọ́n náà wà ní pé à ń ṣe ojúṣe wa lórí ilẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo àwọn táwa ní gbogbo àti sàkáàtì owó wa nínú sàkáàtì ká máa yọ sàkáàtì kò sẹ́ni tó máa yọ sàkáàtì tó rọ́pàá rẹ̀ kò sẹ́ni tó máa yọ sàkáàtì tó lọ́wọ́ bá lóòkè fàlùbáríkà sí owó ẹ̀ àtòun gangan àtàwọn mẹ́ ẹ mọ̀ àwọn tó máa yọ sàkáàtì Ọlọ́run máa fi sàkáàtì dáàbò bò wọn níbi aburú Ọlọ́run ti máa sínà fún wọn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa táwọn ò ní sàká àwọn náà káwọn ṣiṣẹ́ rápọ̀ níwọ̀nba nínú wọ́n tó wọ́n bá ní wọ́n náà
ọlọ́run bá ní wa aqimu salata ọlọ́run ní ẹ máa kírun wa atu zakat ẹ sì máa ti sàrà ẹ máa yọ zakati ẹ máa ti sàrà Allah wá ní òun ó dúpẹ́ fún yín o Allah ní tẹ́ ẹ bá ń ṣàánú àwọn tí ò ní láwùjọ ọlọ́run ní òun ó dúpẹ́ kí lọ pé ọlọ́run òun náà ni pé òun ó fún yín ní oore tẹ́yìn náà expect òun ó fún yín ní owó tó ju owó tẹ́yìn náà lọ òun tó wá fàlì jẹ́nà sí ilé ìdẹ̀ra fún yín tẹ́ bá kò láyé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ò ti fi ràlì jẹ́nà ọlọ́run bá aláà orí wọn máa tọ́ka wá khairan ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ń ṣe rere tó náwó fa inna Allaha shakirun alim ọlọ́run ní máa dúpẹ́ fún gbogbo ẹni tí bá ná ọlọ́run ní èmi ọlọ́run máa dúpẹ́ fún aláàlọ́run dúpẹ́ fún ẹrù sí bá ọlọ́run máa dúpẹ́ fún tí wọ́n náà bá mú tó fi tọ́lọ̀ fún ọ tó kí tó táwọn èèyàn ṣe shakiran bí mọ́dọ́ afẹ́tìlẹ̀ ajri yóò fún ọ ní ládá tó pọ̀ yóò fún ọ lórí tó pọ̀ ọlọ́run bá aláàkọ́mọ́sá ṣàánú wa eléyìí ni ojúṣe ẹlẹ́ẹ̀kejì ẹjá tó padà revisionary ojúṣe alákọ̀ọ́kọ́ tahqiqu kí ni jama tahqiqu al-ibadati wa da'watu wọ́n ni wọ́n ṣe ohun ọdún yọ mẹ́ọ̀ tahqiqu al-ibadati wa da'watu ilayhi kí ni alákọ̀ọ́kọ́ ní ojúṣe wa àwọn tàà pẹ́ dé class naam òun náà ni kágbìyànjú kárí pé a mọ ọlọ́run lọ́kan adẹ́nsìn ọlọ́run lọ́kan àṣẹbọ̀ pẹ̀lú ọlọ́run àwọn ń pè àwọn èèyàn síbi ẹ̀sìn ọlọ́run tẹ́ẹ̀ bá ti pè àwọn èèyàn sínú ẹ̀sìn ẹ̀sìn ojúṣe ẹlẹ́ẹ̀kejì kọ́ kí ló ojúṣe ẹlẹ́ẹ̀kejì naam ta'amiru al-ard tí a bá ti balance nínú ẹ̀sìn tí ọ̀sẹ́ nìkan ti ń ṣẹbọ ọ̀sẹ́ nìkan ti ṣe bídíà torí kullu bid'atin dalalah sẹ́lẹ̀ ní tí ọ̀sẹ̀ sàtẹ́ ti ṣe bídíà bákanáà ni wọ́n ẹni tí ọ̀sẹ̀ sì ní ládá ẹni tí ń sẹ̀sì tí wọ́n ní kó ṣe wọ́n lò ní ládá kí ni yàtọ̀ wọ́n lẹ́ni tí kò bá wa kọ́lé oyé àní fún lówó tó bá ti kọ́lé àní fún lówó ìwọ tí ọwá kan tá ní ìwọ tó wá kan tí àní kọ́kọ́ ìwọ tó lọ lè gbé foundation síwájú gọ́tà ìwọ tó lè kọ́ ìntà ní kọ́kọ́ wọ́n náà ní gbowó kẹni tó lè kọ́kọ́ kọ́kọ́ wá bínú lálẹ́ pé káfọ̀ lówó iṣẹ́ wọ́n ní sí ń tàà ní oṣẹ́ lọ́sẹ́ kíní lọ́sẹ́ ọwọ́n ní ìsìláàmù ọ̀wádìí ẹ̀ oṣù bídíà tá a bá ti ṣe ojúṣe wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọmọ wa àwọn ìyàwó wa kájí wọ́n tara bẹ̀sì ẹ̀sìn ní máa jẹ́ èèyàn gbádùn ìyàwó ẹ̀sìn ní máa jẹ́ èèyàn jèrè ọkọ ẹ̀sìn ní máa jẹ́ èèyàn jèrè ọmọ ẹ̀sìn a sì máa pa àwọn èèyàn láṣẹ gbogbo ìta ṣe yìí náà sì àpè àwọn èèyàn kan wá gbọ́rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ náà ara ojúṣe wa ni káwọn èèyàn kan gbàgbọ́ yìí nípa ẹ̀sìn wọn lẹ́yìn ẹ̀sìn òun ni tàbírù bó láti máa tún orí ilẹ̀ ṣe bó ní jíjẹ múmu bó ṣe rọrùn láti máa gbígbé sí ayé àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta ad-dawru thalith ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ojúṣe wa mukafahatu al-fasad wan nahyu 'anil munkar ó ní gbogbo akádìde sí gbogbo àwọn tí wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ tí wọ́n sì fẹ́ ba ayé wa jẹ́ tí wọ́n fẹ́ ba ìṣẹ̀mí wa jẹ́ eléyìí tí fi parí ẹni ad-dawru thalith mukafahatu al-fasad wan nahyu 'anil munkar ká máa gbìyànjú ká máa dá àwọn oníbàjẹ́ ká máa dá wọn lọ́wọ́ kọ́ káwọn ọmọ wà nínú àwọn tí ń balẹ̀ jẹ́ ká sì máa gbà àwọn èèyàn láàyè ká máa balẹ̀ jẹ́ gbogbo àwọn tó máa fẹ́ ba ilẹ̀ jẹ́ ká máa dí wọn lọ́wọ́ Ọlọ́hun bá ní wala tufsidu fil ardi ba'da islahiha Ọlọ́hun bá ní ẹ má ba ilẹ̀ jẹ́ lẹ́yìn bàtà ti tún ṣe Ọlọ́hun tún ayé ṣe gbogbo nǹkan ló ti wà ń bẹ̀ Ọlọ́hun ní ẹ má bàjẹ́ o Ọlọ́hun ọba aláà ní ẹ má bàtẹ́gùn jẹ́ ẹ má bomi jẹ́ ẹ má bà oko jẹ́ ẹ má bà àwọn arúgbìn jẹ́ ẹ má bà ọpọlọ àwọn èèyàn jẹ́ ẹ má bà ayé àwọn èèyàn jẹ́ wala tufsidu fil ardi ba'da islahiha Ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ bá orí ilẹ̀ jẹ́ lẹ́yìn bàtà ti túnṣe Ọlọ́run ti sọ Al-Qur'an kalẹ̀ Ànábì ti jíṣẹ́ fún wa sallallahu alaihi wasallam àwọn sàhábà àwọn ti sàlàyé bá ṣe lórí ayé bá ṣe ṣẹ̀sìn bá ṣe ṣètò orí ayé kò sí Islam ọ̀dá sí gbogbo business tó fẹ́ ṣe pátá
ó láti lọ lè bèèrè lọ́wọ́ àwọn àfáà yìí pé ìjẹ́ Ọlọ́run faramọ́ kì í ṣe pé ìwọ kàn jẹ́ mùsùlùmí ọkàn ní wọ́n ta nǹkan wọn rówó ń bẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ lọ lè rà ó pọ́sibú kọ́ rárá kúrà ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn business lọ́pọ̀lọpọ̀ ń ṣe online business sẹ́ni pé èyí tó bá jìbìtì dé lọ́pọ̀ jù bẹ̀ tọ́lẹ́ pé jìbìtì wọ́n ṣe kí ni jìbìtì ni wọ́n lò Ọlọ́run ọba ní dhalikum khairun lakum in kuntum mu'minin tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yẹ́ má tán fún àwọn oníbàjẹ́ lọ́wọ́ Suratul A'raf àyà 85 àwọn màláíkà tẹ́mọ̀ pé a máa padà sí eré ọ̀rọ̀ àwọn màláíkà ní sàwọn àwọn màláíkà ń sọ fún Allah nígbà tó fẹ́ dá wa qalu ataj'alu fiha man yufsidu fiha àwọn màláíkà ní wọ́n lọ́wọ́ bá tún fẹ́ dá wọn èèyàn wa yasfiku dima àwọn lè wọ́n máa dẹ̀jẹ́ wọ́n máa para wọn ní wa yasfiku dima wọ́n máa para wọn lérí ọlá wọ́n máa para wọn lérí owó wọ́n máa fẹ́ra wọn gúnṣẹ́ nígbà àwọn àfáà tán fi ọmọ èèyàn kúnṣẹ́ tí wọ́n ń gẹ́rí ọmọ èèyàn wọ́n sì láwọn àrólé àwọn náà yọ́lọ́ àwọn gan ni àrólé àwọn olùbalẹ̀ jẹ́ àwọn màláíkà ní ọmọ èèyàn máa para wọn máa balẹ̀ jẹ́ ni àwọn ń ṣe àfọmọ́fọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn màláíkà wọ́n sọ báyìí fọ́lọ́ Ọlọ́run wá ní qala inni a'lamu ma la ta'lamun mo fẹ́ dá ọmọ èèyàn fi yẹlẹ̀ mo fẹ́ dá ọmọ èèyàn tọ́wọ́n màláíkà ti gbọ́ yé pé wọ́n ti gbọ́ yé pé subhanallah àfọ̀mọ́fọ́lọ́ ṣùgbọ́n òkúdós Rabbul malaika wa ruh àti gbogbo àwọn ìjọsìn lọ́yẹ̀ ká máa sọ lórí ilẹ̀ torí gbogbo tí ń bẹ ayé ga fún rẹ̀ pátá Ọlọ́run dá torí ẹ̀sìn ó sì dá torí kálẹ̀ wá tún orí ilẹ̀ sí alifasad àkọ́kọ́ nínú bàjẹ́ tó wà lórí ilẹ̀ tọ́lọ́mọba aláà ní káwa ká máa wà ń bẹ̀ òun náà ní ashirku billahi wa da'watu ilayhi ká máa ní nǹkan kan tí a ń sìn tí kò kìí sí Allah ìbàjẹ́ ní lórí ilẹ̀ Ọlọ́run ààrẹ náà ni àṣẹ́hẹ̀ ká máa ṣe magic ká máa ṣòwò ká máa ṣe àjò ká máa wá agbára ìṣù láti fi sáyé ọlọ́mọba aláà ní wala yuflihu as-sahiru haythu ata ọlọ́ni gbogbo àwọn tí wọ́n wá agbára ògùn magic tí wọ́n fẹ́ fi ṣètò ayé wọ́n fẹ́ gbára lé ní kán lè bá rí dáàbòbò àbí kán lè bá rí àrísìkí àbí kán lè bá ga láyé ọlọ́run bá ní gbogbo bí tán bá wù káwà lórí ilẹ̀ mi ọlọ́run ni wọ́n ní jẹ́rẹ̀ Suratu Taha ọlọ́run ni gbogbo àwọn ẹlẹ́bọ ọlọ́run ni wọ́n ní jẹ́rẹ̀ tó ṣe jẹ́ pé ìjọba gbọ́dọ̀ encourage ẹbọ torí ní tó ní ká máa bọ̀ yẹn ó lè jẹ́ òkúta yẹn ẹnìkan ló dá kèéṣe òkúta yẹn ló mú oúnjẹ jáde fún wa ń lùyẹ o kèéṣe òkúta yẹn òun ló ń ṣe kíni òun ló ń fún wa lómi kèéṣe òun ló ń fún wa látẹ́gùn gbogbo àwọn olórí orílẹ̀-èdè ayé pátá nítorí ẹ̀kọ́ tó gbogbo tì láyé òun náà ní pé ẹ má ṣẹbọ lórí ilẹ̀ Ọlọ́run dá ayé bó ṣe tóbi tó yìí kẹwàá mọ̀ kankan bẹ̀ nínú tọ́dá kẹwàá máa fẹ́rí kan lẹ́kùn kẹwàá jòkó sí díẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọtìlù nafs ká máa gbẹ̀mí àwọn èèyàn wọ̀yẹ́ sífíkù dìmá àwọn màláíkà ní àwọn èèyàn lọ fẹ́ dáwọ́ Ọlọ́run wọ́n máa para wọn torí òṣèlú wọ́n ti fẹ́ tó ṣòdí ìsìn máa múra fún wọn ọ̀pọ̀ láàrẹ wọn bá pọ̀ láàrọ̀ wọn pọ̀ lọ́sàn àbí ká pọ̀ lálẹ́ torí owó tó kó dání ni àwọn kan fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run wala taqtulu anfusakum Ọlọ́run ni ẹ má para yìí wọn àti bá ń pa àyàn lórí ilẹ̀ Ọlọ́run bá gbogbo àwọn bandits gbogbo àwọn agbésùmọ̀mí wọ́n bẹ lẹ́yìn ìlú wọ́n jíyàn gbé wọ́n tún pa wọ́n jẹ́ lómi gbé wọ́n gbówó lọ́wọ́ ẹ̀ wọ́n tún pa wọ́n jẹ́ lómi gbé wọ́n gbówó tán wọ́n jùlẹ̀ bí wọ́n ṣe jùlẹ̀ yẹn kò lè balance náà tí ìjáde láyé torí ẹni tó ti rí bí wọ́n ti ń dùn yàn báyìí wọ́n ti ń gèyàn lọ́rùn wọ́n ti ń gèyàn lẹ́sẹ̀ wọ́n ti bọ́ ọpọlọ ẹ̀jẹ̀ yọ́kàn máa gbanú lẹ́yìn wọ́n ti jùlẹ̀ wọn àwọn kò lè jẹ́ ìwọ̀n ọlọ́mọdé abọ́ sọ́wọ́ ọlọ́gbàrá ọlọ́run wa gbogbo tá bá ń lọ tá bá ń bọ̀ ọlọ́mọdé àmàdá obìnrin kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ń pa àyànyàn ọlọ́run bá ní wala taqtulu anfusakum ọlọ́run bá ní ẹ má para yín dáwọn màláíkà sọ náà ní sẹ́wọ́n yín náà ẹ̀sìn ẹ wá tún ayé ṣe ni ẹ wá save life ni kìí ṣe pé ẹ wá destroy life ìsádùn lákìl ara bá jẹ́ oníkàbà ọpọlọ jẹ́ pẹ̀lú nǹkan mú
bóyá olómi táǹpé lọ́tí bóyá oní fífà táǹpé nígbó àti gbogbo àwọn nǹkan mí táwọn èèyàn mọ́ tọ́pọ̀ lọ́wọ́ wọn fi ṣe kíní ma fi dàrú ẹjá mójútó àwọn ọmọ wa káṣì mọ̀ bí tí wọ́n rìn sí àwọn oníbàjẹ́ ti wà nílé ayé pípé wọ́n wá mí kan wọ́n dẹ̀ mọ́ pé gbogbo àwọn ọ̀dọ́ pé káwá fagbó káwá fa tramadol torí ọmọ yẹn bá ti dàrú kò sí nǹkan tó lè ṣe ní ayé fún ọmọ kò lè sí nǹkan tó náà lè ṣe fún rẹ̀ mọ́ dépò tí ó ṣe fún àwùjọ wa ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min a'mali shaytani fajtanibuhu ọlọ́wọ́ ní ẹ jìnà sí ọtí àti tẹ́tẹ́ ọlọ́wọ́ bá aláàní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ẹ jìnà sí owó èlé gbogbo ọ̀nà táwọn yẹn gbọ́ ọ̀rọ̀ ní ẹ ọlọ́wọ́ ní ẹ jìnà sí wala ta'kulu amwalakum baynakum bil batil ọlọ́wọ́ bá ní ẹ má gbára yín mọ́ lọ́wọ́ yẹn jìbìtì ẹ wá owó lọ́nà tó dáa tọ́kàn yóò fi balẹ̀ àwọn olóòdì mẹ́lọ́ní àwọn ni wọ́n wọ́ àwọn ni wọ́n tẹ̀dì ní ẹ́ àwọn ọ̀káàkì òdì mẹ́lọ́ní àwọn kọ̀rẹ̀ bàjẹ́ ẹ̀yìn wọ́n ní o ti kọ́lé ọ̀tọ̀ lámọ́tọ̀ wọn padà wọ́n mọ́ wọ́n tẹ̀ ọmọlé àbí wọ́n padà pa ọ́ kí ni tó mọ́ ọlátò ní ẹ̀ kí ni tó wọ́n pé òun náà ti dé yẹn gíga ẹ̀dá ní fámílì wa olówó ni olówó lẹni tí ń ná àláàlé o sẹ́lẹ́ni tí ń ná wàrà tí ń pa àwọn ẹ̀lẹ́kùn kó tó rówó kìí so lówó olùsìn ni owó àwọn èèyàn lọ́wọ́ ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa ọlọ́ni wọlá tó ní kó bí àìdíkùn láta àdúkà ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ mọ̀ fẹ́ mi lọ bí parun kọ́lẹ̀ ní tí bá sìgá àwọn tàtà sìgá àwọn oníbàjẹ́ ni wọ́n lẹ́yìn náà azina inú àwọn ìbàjẹ́ tó wà lórí ilẹ̀ òun náà ní agbèrè azina wala taqrabu zina innahu kana fahisha ọlọ́wọ́ bá ní ìbàjẹ́ ni wa sa'a sabila ọ̀nà burúkú ni ọ̀nà burúkú tèèyàn máa ń tọ̀ tí ò lè rí dáadáa bẹ̀ ni nígbà aláà ní ọ̀nà yìí ọ̀nà burúkú ni kò sí bó ṣe fẹ́ rìn náà yẹ tó sọ̀tì aláà ti kọ̀nfàmù ẹ̀ pé márùn yẹn ọ̀nà burúkú ni aburú yẹn bá àyàn ó lè jẹ́ nínú owó téèyàn dẹ nílẹ̀ ó lè jẹ́ nínú àlàáfíà téèyàn ní gbádùn mọ́ tí wọ́n máa gbé káàkiri tí wọ́n ní máa ti ṣe wọ́n máa ṣe tẹ́sítì wọ́n ní àwọn ti wo gbogbo àwọn ẹ̀jẹ̀ rẹ̀ àmọ́ àwọn ọmọ ti ń ṣe nǹkan sì ń ṣe ọlọ́run sì máa ti ń ṣe aláàdá ló sì fi síbẹ̀ wọn ò sì ní rí dépò tí wọ́n wo ògùn fún ìbàjẹ́ ni gbogbo ọmọ kọ́lé aṣẹ́wó káàkiri ìbàjẹ́ ni ọmọ kọ́lé ọtí ìbàjẹ́ ni ilé tẹ́tẹ́ ilé ìbàjẹ́ ni wọ́n ti ń gbowó ilé ìbàjẹ́ ni gbogbo àwọn eléyìí ọlọ́wọ́n bá aláwọ̀ fẹ́ ká máa wá máa jákùn ẹbí ọlọ́wọ́n bá ní wọ́n yàkùtà òun náà máa amara Allahu bihi an yusala wa yufsiduna fil ard ọlọ́wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá ń jákùn ẹbí wọ́n ba orí ilẹ̀ jẹ́ ni ẹ̀wọ́n tó ti jákùn ẹbí tí wọ́n lọ́wọ́ sí dáadáa ta àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ kan náà ló ti dáadáa sí ọmọ bàbá ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ìyá ẹ̀ ilẹ̀ ń jà yìí tí wọ́n lò ní báyìí já sọ́ọ̀bù wọ́n lò ní báyìí já bíṣẹ́ wọ́n ti yí ilé ti dàrú wọn lọ́wọ́ wọ́n lè fẹ́ tó ká sí ilé náà wà ní àwọn ìbàjẹ́ lẹ́yìn náà kí àwọn tá a jẹ́ olórí níbi iṣẹ́ ní kọ́mpìn láwùjọ ní skul ká máa ṣàbòsí fáwọn tọ́lọ̀ kú sábẹ́ wa ìyálọ́jà àwọn èèyàn ń ṣe bọ̀yìbọ̀yì wọ́n ń sáàfù rẹ̀ òfin olówó sùn àwọn èèyàn ṣiṣẹ́ bí akúra oyé lábẹ́ rẹ̀ òfin olówó sùn ìwọ́n lọ Amẹ́ríkà wọ́n lọ Mọ́kà lọ múra ebi pa àwọn òṣìṣẹ́ wọ́n ní gba múra yẹn owó wọn ló kó lọ gbogbo wa tá jọ́gà tá ń bẹ lábẹ́ àwọn èèyàn wọ́n ní ká máa yà àwọn èèyàn jẹ́ àwọn tá lágbára lérí wọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ olólò omi òjò ọ̀n fún àwọn ọmọ tiẹ̀ ọ̀n fi ọ̀sán tí wọ́n nù yàrá ọ̀n fi ọmọ yẹn òfin kí àwọn ọmọ yẹn ọmọ ọ̀dọ̀ lọ́wọ́ mọ ilé tọ́jú òun lọ́mọ ọbẹ̀ ṣe òun lọ́mọ ilẹ̀ gbá òun bídì òun nìyẹn òun jẹ́ èèyàn lọ nìyẹn o torí tí ń ṣe ẹ̀pọ̀dà mọ́ra ẹ̀pọ̀dà wúlò fún lọ́jọ́ iwájú tọ́rọ ọmọ tiẹ̀ tó jùkú lẹ̀ tó jẹ́ pọ́n náà sẹ́lẹ̀ ọmọ ọ̀dọ̀ ń gbá ẹsẹ̀ rẹ̀ ó tún bá gbáka rẹ̀ ó tún gbẹ́sẹ̀ sí gbàdúrà fi dàgbà tó délé ọkọ wọn ní kọ̀ọ̀mọ́ náà ọmọ ọbẹ̀ ṣe ọmọlé tọ́jú àwọn ọgbọ́n jáde yá sí dáadáa sí gbogbo àwọn tán bẹ lábẹ́ wa ọlọ́ni yá Dáúdù ọlọ́ni wọ Dáúdù inna ja'alnaka khalifatan fil ard wọ́n lọ́sọ́ di àrólé lórí ilẹ̀ ọ àrólé wa ní ọgbó sí jọba yẹn fahkum bayna nas sí ní délà ní àwọn yẹn wọ́n sàbòsí fáwọn èèyàn bil haqq wala tattabil hawa wọ́n sì tẹ̀lé fẹ́ nashru al fasad fil i'dam níparí wọn náà ni pé isti'mal aw su' isti'mal al i'dam kama contribute to aburú sínú social media ṣe gbogbo ọta gbé fún lọ́wọ́ yẹn
fóònù tá gbé lọ́wọ́ yẹn ti di àdáwò fún wa àti tó ní íńtánẹ́ẹ̀tì àti tí ò ní wọ́n máa sẹ́ndì tẹ́tẹ́ síbẹ̀ wọ́n ní mú 10 naira wa kó fi gba ọyẹ́ 100 naira wọ́n ní kó mú $1 wa kó fi gba ọyẹ́ $200 tẹ́tẹ́ ni wọ́n introduce rẹ̀ sí ọ̀ tẹ́lẹ̀ kan tí mọ́ wá ó fi gbowó má dá wọn lọ́wọ́ olórí polúkú mú wá ẹni bá sí ní fóònù kéékèèké lọ́wọ́ yẹn wọ́n fi ń sẹ́sẹ́ aṣẹ́wó àwọn fóònù kéékèèké gbogbo tá a máa gbọ́ àwọn ní music àwọn musician àwọn olórin àwọn ti pọ̀ nínú ayé rẹpẹtẹ àwọn olórin kí ni wọ́n ń sínú ayé wọ́n borí lẹ́jẹ́ ni èyí tó lóun kọrin ẹ̀sìn Islam ẹ̀ náà ara wọn náà lòun náà tóun ka la ilaha illallah tí ń kọ àṣìbílọ̀lá ní pé òun jáde lè kéw olórí burúkú lòun náà nítorí tóun gangan ṣe nínú ayé ọ́tàkù ẹ̀sìn tó ṣe kí ni tó gbé dání ọlọ́run ní káàrẹ̀ ju tabarúbìnrin wọ́n wá ń jó òǹjọ́ wọn náà gbẹ́sì ìgà obìnrin tí ń jó tí Islam ní ṣe yẹ wọ́n sábà lọ́kọ méjì wọ́n ní mẹ́ta èmi ò sí lé ọkọ mọ́ lẹ́yìn ọkọ kẹrin àríkàrún wọ́n bá orí ilẹ̀ ọlọ́run bá jẹ́ gbogbo àwọn oní dramas gbogbo àwọn eré ìtàgé àwọn náà borí ilẹ̀ ọlọ́run bá jẹ́ tó bá jẹ́ pé bá sí wo fíìmù tó nílẹ̀ Yorùbá ọyé àbílá Áfíríkà lèyàn sí lọ́gbọ́n ni ọgbọ́n ọ ti ṣe kí ni ọgbọ́n ọ ti pọ̀ gan àmọ́ sí ọgbọ́n pọ̀ sí ni àbí ìbàjẹ́ pọ̀ sí gbogbo àwọn tán sọ́ra wọn lẹ́ wọ́n balẹ̀ wọ́n bèèrè ilẹ̀ ọlọ́run bá jẹ́ gbogbo àwọn tí wọ́n ṣe afẹ́pa wọn lẹ́rìn wọ́n waste time rẹ̀ wọ́n borí ilẹ̀ ọlọ́run bá jẹ́ ní TikTok oríṣiríṣi Facebook oríṣiríṣi WhatsApp oríṣiríṣi gbogbo táwọn èèyàn ń gbé tí wọ́n ń gbé kọjá lérí fóònù rẹ̀ yẹn èyí tó ń fi rí ọ̀nà ọlọ́run ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé nìní àgbọ́lọ̀ sọpọ̀ lẹ́nu wọn fòrí fóònù tó wà lọ́wọ́ ẹ̀ kó tó ní fóònù ìmọ̀ gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ìbádà lóbìnrin wọ́n máa ń ṣe ìbádà tẹ́lẹ̀ nígbà tí fóònù ní wọ̀n ráyè mọ́ subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi adébìnrin tẹ́ bá ṣe ọgọ́rùn ọlọ́wọ́ bá aláwọ̀ pẹ̀ ẹ̀sẹ̀ kéékèèké tẹ̀yàn sẹ̀ rẹ̀ bá pọ̀jú odò lọ ìṣẹ́jú méjì péré lè yóò fi ṣe èyí jẹ́ òní kálukú ti ṣe ẹwà wà sọ̀kòtà ń lò lérí ààrẹ rẹ̀ lérí fóònù àwọn bọ́ọ̀lù wọ́n ní tí ò ní ṣàǹfààní fún ọláyé kò ní ṣàǹfààní fún ọjọ́ ìkìyàmà ó lẹ́nu bọ́ọ̀lù wíwò ọkọ̀ mójúṣe rẹ̀ ni ọlọ́run wọ̀n dá ọfẹ́ rí afẹ́ àṣẹ́bẹ̀ tó wọ́n nẹ́mà kọlọ̀kùnákùn àbẹ̀ta ọlọ́run ṣẹlẹ̀ pa dá nítorí kẹma ṣeré mú ọ̀dẹ́sẹ̀ wájú pẹ́lẹ̀ tẹ́ máa wo orí ìtàgé nígbàtà dá ń fẹ́rẹ́ wọ́n lọ́sẹ̀ máa jẹ̀kú tọ́mọ wúbọ̀ ó jòkó nínú yàrá rẹ̀ wọ́n ní àwọn òbí wúbọ̀ ó sì ti wá ó sì kẹ́mù lẹ́yìn ọ̀ká Qur'an in tí ó sẹ́kù fún ọlọ́run olójúṣe ọwá wò tán náà mọ́júmọ́ nígbà ọdí àṣùbá oyé èyí tó yẹ kó jí sáyé náà pè ọ̀sọ́run pé wọ́n lásìkò rẹ̀ títán wọ́n sàbámà pé rọ́bìnrin jọ ó ní ẹ̀dámi padà àlẹ́ àmàlà sọ́ọ̀lẹ̀ ha kébìnrin ọwá ṣiṣẹ́ rẹ̀ wọ́n ni kálà iná ha kẹlìmà ó ti kọjá ó ti lò tiẹ́tán nínú ìlàmàtà jáde lẹ́yìn ìjọba ẹ̀dàmù tó lọ́tọ̀ lọ́wọ́ bá wa ẹjí ká ṣe dáadáa ká lọ àsìkò wa fún tọ́dá social media wa ká sọ nínú ilé àwọn ọmọ wa níta àbáfẹ́ kí wọ́n yà ẹmẹ́jì ká máa wò ó níta àbáfẹ́ kí wọ́n dà ẹmẹ́gbà àwọn láyìí ká máa gbọ́ ní ìbá tí ń wò tí ń gbọ́ ọjọ́ padà practice ká sọ́ra wa àwọn bàbá alé àwọn ìyá alé dáadáa eré social media òun ni ká máa ṣe kíni òun ni ká máa lọ bẹ̀ gbogbo àwọn ọmọ wa ìjà mójútó máa wọ wọ́n ti gbé ọmọ míì nínú ilé wọ́n ti jí gbé ẹ̀yọ́n kà máa rí ní bọ́dì lásán ó ti lọ àwọn ẹ̀yọ́n ọmọ míì lẹ́ni tí wọ́n kà wá bá dádì ẹ̀ tó ní ọkọ̀ ohun tó ń fẹ́ wá ta ó ti rí àwọn nǹkan gúrùpù kan join nínú social media ọlọ́kọ̀ ohun tó ń fẹ́ ọlọ́wà ń ta nígbà tí wọ́n nìkan wọlé lọ́bàdé obìnrin ẹgbẹ́ wọ́n béèrè pé ọkọ yín nàdà wọ́n lóun náà lọ wọlé obìnrin lọ fẹ́fẹ́ ó ní this is my choice ní tó ń fẹ́fẹ́ ní ìyá ìta wà yìí ọ̀làjú ti dé kálukú ní kó chúsì tó bá ti kíní ní tó bá fẹ́ òní l'Amẹ́ríkà ní London wọ́n ṣe bẹ́ẹ̀ a níṣẹ́ rẹ̀ Latifa a ní obìnrin lọ mú wọlé ó ní yes I know
ẹ́ tó ń fẹ́ ní ẹ bàbá sọkún ní tí ó padà fẹ́ ní ẹ àìmọ́ ọkùnrin tí mọ́kùnrin wálé tí ó ní tó fẹ́ ní ẹ wọ́n ni ìyàwó obìnrin lọ́kùnrin máa ń fẹ́ àwọn ẹran àtàwọn ajá obìnrin àtọkùnrin wọn ni wọ́n fẹ́ra wọn àwọn ẹranko onírọ̀ oníta ẹranko nìyẹn ó ní ibi tí ayé advance dé ní tó fẹ́fẹ́ àwọn èèyàn mú kú mú wọ́n join cultism ní àwọn ẹgbẹ́ ògbóní oyé ẹgbẹ́ ògbóní tí wọ́n máa búra tó máa fẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n máa fẹ̀jẹ̀ búra tí wọ́n máa sára wọn ní bíléèdì tí wọ́n máa fi ẹ̀jẹ̀ tó máa mọ̀ jẹ́ ara wọn ó ti wà káàkiri. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. جزاكم الله خيرا.